ṣẹ́gun wọ́n ń dọ́gbọ́n sógun ayé ni. Èèyàn lè balẹ̀ ayé jà kó ṣẹ́gun wọ́n ń dọ́gbọ́n sógun ayé ni. Ẹni jà tiẹ̀ lájàyè ló mórí bọ́ àwálé ayé wá jagun. Èèyàn lè balẹ̀ ayé jà kó ṣẹ́gun wọ́n ń dọ́gbọ́n sógun ayé ni. Èèyàn lè balẹ̀ ayé jà kó ṣẹ́gun wọ́n ń dọ́gbọ́n sógun ayé ni. Ẹni jà tiẹ̀ lájàyè ló mórí bọ́ àwálé ayé wá jagun. À ń jagun lójú ọ̀run, à ń jagun ọ̀run lójú ayé. À ń jagun lójú ọ̀run, à ń jagun ọ̀run lójú ayé. À ń jagun ká tó rówó, à ń jagun ọ̀run ká tó máa ná. À ń jagun ká tó rówó, à ń jagun ní ká tó máa ná. Tí ń bá jagun, tí ń bá rọ́wọ́ mú jẹ́ kí n fẹ̀yìntì. Ń jẹ́ṣẹ́ ọwọ́ mi, àwálé ayé wá jagun. Èèyàn lè balẹ̀ ayé jà kó ṣẹ́gun wọ́n ń dọ́gbọ́n sógun ayé ni. Èèyàn lè balẹ̀ ayé jà kó ṣẹ́gun wọ́n ń dọ́gbọ́n sógun ayé ni. Ẹni jà tiẹ̀ lájàyè ló mórí bọ́ àwálé ayé wá jagun. Fẹ́mi, ayọ̀ mi, ẹni bí ọkàn mi. Mo really appreciate gbogbo nǹkan tó ti ń ṣe nínú ìgbésí ayé mi látìgbà tí mo ti mọ̀ ẹ́. Lágbára Ọlọ́run, náà ò ní tán wọ̀n ẹ̀ o. Díẹ̀ tí mi ò bá ṣe fún ẹ, ta ni mi ò bá tún wá ṣe fún? Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi ò máa mọ owó nǹkan bẹ́ẹ̀ yẹn. Ọkùnrin mi kò lè fi 5 naira fi bá girlfriend ẹ̀ ṣeré. Obìnrin mi náà ò lè sọ thank you téèyàn bá ṣe nǹkan fún un. Tó jẹ́ pé kò sí nǹkan tó lè ṣe fún ọmọ ò lè sọ pé thank you. Okay, thank you my love. Rẹ̀mílẹ́kún, èmi náà really appreciate nǹkan tí wọn náà ti ń ṣe nítorí wípé o appreciate nǹkan tí mo ṣe fún ẹ. Púpọ̀ nínú obìnrin lèèyàn bá ṣe gbogbo lè fún tí ò ní lè sọ thank you lásán. So I really appreciate that. Thank you very much. Ó mọ nǹkan kan tó máa ṣe fún mi. Kí ni? Ṣorí tá bá ṣe ń wo àdúgbò yín, alámàlà tó ti máa ń tẹnumọ́ tipẹ́tipẹ́ yẹn wípé kò sí ẹ tó mú jẹ́ ṣètò. Mo fẹ́ confirm yẹn. Okay, ìròyìn tágojú bá bí. Ẹni tó bá débẹ̀ ló lè sọ. Kò sí problem láyà let's carry go. Yes, I really want to know. Bóyá lóòótọ́ ló mọ oúnjẹ sè ju gbogbo èèyàn lọ. Bóyá arọ ni I want to confirm. Kò sí problem. Thank you my love. Love you so much. Yeah. Love you too. My heart has been broken too. I kept them waiting in line, 'cause nobody's heart was true. For every time I gave into love, I would always end up blue. And when I was about to give up, found myself an angel called you. I've been waiting a lifetime for somebody to love me like you do. Oh yeah, oh yeah. I was thinking that I'd always be lonely, but God came
not compare to you. I wasn't sure if I could endure if things stay the same. Rẹ̀mílẹ́kún. Yes, dear. Mi ò kàn tiẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ mọ́ honestly. Ó mọ̀ boyfriend and girlfriend lèmi àti ẹ̀. Yes, ma'am. And ilé mọ́mì dẹ̀ la wà yìí. Ní ètò túmọ̀ sí wípé I ti ń take relationship wa to another level entirely. Yes. Nǹkan tó wá ń bà mí lẹ́rù ni wípé ṣé mọ́mì máa accept mi ṣá? Ọlásùnkànmí. Ó fọ́ ni o. Ṣé gbogbo atótó rẹ̀ látàárọ̀ ni pé bí mọ́mì máa accept or not? No, nǹkan tí èmi rò ni wípé ṣé tí mọ́mì bá rí mi wọn ní ìròyìn wọ wípé bóyá 419 kan ló wọlé tó fẹ́ wá gba ọmọ àwọn yìí. Ọlásùnkànmí, ṣé orí ọ̀rọ̀ tó ń sọ yìí èmi ló yẹ kí n sọ̀rọ̀ yẹn. Why? Ṣé ẹ̀rọ yẹn ọkùnrin máa ń bà mí. Ẹ̀yin ọkùnrin ẹ máa sọ pé adé gún, tó bá tún yá ẹ máa sọ pé adé ògùn mọ́. Ìwọ ni kó má dojú tì mí lọ́dọ̀ ọmọ mi. Nǹkan tó bá fi mú mi wọnú ilé yẹn tí mọ́mì accept mi, adé tèmi bá ti sọ pé ó gún ó máa gún síbẹ̀ ni. Àmì o. Let's go. All right. There's been so many times my heart has been broken too. I kept them waiting in line, 'cause nobody's heart was true. For every time I gave it to love, I would always end up blue. And just when I was about to give up, I found myself an angel called you. I've been waiting a lifetime for somebody to love me like you do. Oh yeah. Rẹ̀mílẹ́kún. Ó sọ fún mi pé ó ń bọ̀. Ó lẹ́ o bàbá mi. Ṣé ò sí wàhálà? Mami, kò sí wàhálà rárá. Ẹ̀yin àgbà náà lè máa ń parọ́ wípé tọmọdé bá tó lọ́kọ, a ní láti fún lọ́kọ ni. Ìdí nìyí tí mo fi mú ọkọ àfẹ́sọ́nà mi wá kí yín. Ẹ lọ ma. Dákun bàbá mi. Yes ma. Ẹ ǹlẹ́ o. Adúpẹ́ ma. Ìyẹn àmọ́ síbẹ̀ náà, ó yẹ kó o sọ fún mi. Bó tiẹ̀ jẹ́ pé kò sí nǹkan kan lé. Bó jẹ́ gbúre ọ̀bọ̀rọ̀ tí mo bá rí àti sáwá, mo sì ṣe ń tẹ̀bà. Irú àlejò tó dé nísìnyí ó rí ǹjẹ́ kò sí nǹkan kan lé báyìí. Ẹ má ṣe ọdún wa kó tó di pé àwa ìbá ilé Rẹ̀mílẹ́kún ti máa sọ fún mi pé olójà àdúgbò àwọn ló mú oúnjẹ sí jù tí o bá ṣe wá wà àdúgbò báyìí mo ní mo gbọ́dọ̀ confirm nǹkan tó sọ àti ìyàtọ̀ náà àti ìjànkà tó lé ní bàbá. Kódà ìyẹn já sí pé n ò tálejò rẹ ṣe àbí. Rárá máa mo ní kí n confirm nǹkan tó ti máa sọ ní ẹnu wípé. Dáná. Mami. Ó ṣe òun òjì ọkùnrin àwọ̀ òfìfẹ́ hàn lóòótọ́ mi. Ó ṣe pẹ́. Dádì àti mọ́mì ńkọ́? Mọ́mì wà mà àmọ́ dádì ti ṣaláìsí. Ìyá a jẹ́ pé nǹkan kan náà ni wà àti Olúwarẹ̀mílẹ́kún. Kò burú. Ọlọ́run ó tọ́jú yín. Ọlọ́run á dúró tì yín. Tó ọmọ ìlú wo lẹ́yìn o? Ọmọ bíbí ìlú Òṣogbo ni dádì. Mọ́mì wá láti ìlú Ìbàdàn. Iṣẹ́ wo ni à ń ṣe òmí ní ẹ̀yìn àti pé ṣé lótìtọ́ dọ́kàndọ́kàn ẹni Ọlásùnkànmí ló nífẹ̀ẹ́ Rẹ̀mílẹ́kún ọmọ mi tí ó sì fẹ́ẹ́ fẹ́? Mo ń ṣiṣẹ́ ní ìkan lára àwọn iléeṣẹ́ mọ́mì. Ìbéèrè èyí tí ẹ béèrè gbẹ̀yìn yẹn pé ṣé lóòótọ́ àti lódodo ni mo nífẹ̀ẹ́ Rẹ̀mílẹ́kún. Mo nífẹ̀ẹ́ ọmọ yín gan ma. Lóòótọ́ púpọ̀ nínú àwa ọ̀dọ́ òní ló jẹ́ wípé
tá a bá mọ ìyá ọmọ tán tá a mọ bàbá ọmọ tán at the end of the day ẹ̀tàn náà ló máa já sí bó ṣe wà ní Lẹ́kì náà ló wà ní Gbàǹjà àmọ́ èmi Ọlásùnkànmí wá fi ń dá yín lójú pé mo nífẹ̀ẹ́ ọmọ yín dínúdínú. kò burú kò ṣe bàbá mi Ọlọ́run sì wà pẹ̀lú yín ẹ̀yin Olúwarẹ̀mílẹ́kùn jẹ́ rí ọ dákun ìfọ́ ń bọ̀ ọ́. Rẹ̀mílẹ́kùn ṣé lóòótọ́ ló fẹ́ fẹ́ Ọlásùnkànmí àbí báwo ni. Mami mo fẹ́ fẹ́ ni. ọ̀dà olójú ṣé kìí ṣe pé torí pé orówó lọ́wọ́ ẹ̀ ló ṣe fẹ́ fẹ́. Mami ṣé ẹ mọ́rọ́ ọmọ tẹ́ ẹ ní ni ẹ wò lóòótọ́ ni Súnkànmí ní owó lọ́wọ́ ìyá ẹ̀ gan ṣẹ̀kẹ̀rẹ̀ owó ni àmọ́ èmi ò nífẹ̀ẹ́ Súnkànmí torí pé ó ní owó lọ́wọ́ o mo nífẹ̀ẹ́ nítorí pé mo rí ìfẹ́ ọkàn mi ni. Mami ẹ ti bì kan wò ṣé rí kò sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé à ń bọ̀ wá sọ́dọ̀ yín kẹ́lẹ́ mọ̀ wípé ó nífẹ̀ẹ́ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ ó kàn déédéé pè mí ni pé dandandandan à ń láti dọ́dọ̀ yín léni ṣé mo pé ká nípa ẹni tí ò ní nǹkan ṣe ni kò ní sọ fún mi pé òun fẹ́ mọ̀ yín. Rẹ̀mílẹ́kùn ọkọ mi tèmi yé mi o kí n tó máa béèrè irú béèrè yìí o kó má jẹ́ pé torówó torí lọ́wọ́ ẹ o torí pé ayé tá a wà yìí kò sí tí ò lè ṣẹlẹ̀ ó lè dọjọ́ wájú kí nǹkan sáfẹ́rẹ́ kí àdánwò òde kọ́lọ́mọ́jì ara dàn tán kọ́mọdé tó lò ó ṣe mọ́ lọ́jọ́ ẹ̀ mọ́ bí ọ o. Mami àdúrà ni kẹ́ máa gbà kí Ọlọ́run má jẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ láàrin mi àtọkọ mi mo nífẹ̀ẹ́ tọkàntọkàn ó dẹ̀ wù mí láti fẹ́ wọn. èyí ò dà kò burú ọkọ mi tó bá rí bẹ́ẹ̀ mo fọwọ́ sí mo fi gbogbo ara sí Ọlọ́run ajé ó ṣeé ṣe bó láìpẹ́ láì jìnnà èmi náà ṣe nǹkan yẹn tí wọ́n ṣègbéyàwó tá yóò bá mi tí wọ́n bá mi jó tí wọ́n bá mi yọ tẹ́wàá máa bímọ tí wọ́n wọ ẹni mi bí mo gbé ọmọ báyìí bí mo gbé ọmọ kan tí mo jó. Àmín ìyá Rẹ̀mílẹ́kùn ẹ ti jẹ́ káyà mi já ẹ ti jẹ́ káyà mi já. kò sí wàhálà. My dear ṣé wà okay. I'm fine. Mi ò mọ̀ pé mọ́mí nice bẹ́ẹ̀ yẹn o. ṣé mo sọ fún yẹn kí mọ́mí mi nice. I know she's such a nice mother. ṣé ò bínú. Rárá. ọba dáná rẹ̀ ṣe rí ní báyìí tó ti jẹ́ pé ẹ̀yin méjèèjì lẹ ti jọ nífẹ̀ẹ́ ara yín tẹ̀sí wúra yín tẹ ní ẹ̀ẹ́fẹ̀ra yín mo gbàdúrà pé orí mi ẹlẹ́dàá mi yóò bá wa lọ́wọ́ sí i. láìpẹ́ láì jìnnà a ṣe ìgbéyàwó alárinrin. ẹ bọ́kùnrin àbíró obìnrin àbíyè lágbára Ọlọ́run ẹlẹ́dàá bàbá tiẹ̀ lóde ọ̀run àtẹlẹ́dàá bàbá tiẹ̀ náà lóde ọ̀run àtẹlẹ́dàá àwa àyà méjèèjì tí ń bẹ láyé gbó tì yín lẹ́yìn lágbára Ọlọ́run àní fojú sunkún yín àfi bó ṣe á dùn mí tí ẹ bá nǹkan kan. Ìyá Rẹ̀mílẹ́kùn ìkan tí ọkọ ọmọ yín rà wá fún yín ni. Ọlásùnkànmí èmi nìkan eléyìí àpọ̀jù. Ẹ bá wa mánéjì ẹ bá. Gẹ́gẹ́ bí ọkọ rẹ̀ ọláàrí ọmọ lọ́wájú ni. Àmín àmín. Ó nílò ẹ̀yin o ọmọ ó ṣe fún yín jẹ ẹ̀yin náà jẹ́ ń jẹ ọmọ. àmọ́ ìyọ̀ wà àpọ̀jù fún wa àkọ́kọ́. Ẹ bá wa mánéjì ẹ bá. Ẹ̀ẹ́dà kò burú kò burú. ọ̀rẹ́ mi gbà mí ọlọ́run ẹ̀ kí ọ̀ṣun yìí látàwọn tó ti kúrò nínú ilé mi ò tí ì fojú mi kan kò padà wọnú ilé yìí láti àná. látànà mi rí ọ̀rọ̀ àwọn ọmọ wa yóò máa ṣe dá sí o onírùnkùnrin mà ní wọn o. ó ti pe gbogbo àwọn nọ́mbà rẹ. mo ti try gbogbo fóònù ẹ gbogbo ẹ̀ pátá ni mo ti pè kò sí ìtò lọ ọkùnrin ti sọ wọ́n ní ikú ọmọ ló pa ìtàlẹ̀ ọlọ́mọ ẹ̀ kéde ìpa mi ojúkan ẹ̀pọ̀ ojúkan èrè yìí ọlọ́mọ ẹ̀ kó pa mí lára. tí ẹ̀ ló sùn ní ìbọn. Rashida máa.
wá. Ibo ló ṣúkọ̀ mi sọ pé òun lọ. Mi ò mọ wọn kàn dágbére pé àwọn jáde ṣùgbọ́n wọn sọ pé àwọn máa pẹ́ báyìí. Kò dẹ̀ irú rí báyìí. Kí ló wá dé? Kò yé mi. Irú mi wo nìyẹn? Mi ò mọ tí ìgbà ti di lálẹ́ ìgbà yìí máa mú wa lọ sí police station ni o. Ó ti di missing nìyẹn o. Ọ̀rẹ́ ṣàṣe sùúrù lọ. Sùúrù ojúkọ ìfẹ́ ojúkọ èrè ní kí ṣe sùúrù ni o. Yìí tí mo ṣe sùúrù. Kí ni problem? Máa lọ sí. Kí ló ṣe ẹ́? Wọ́n ṣe bí ẹni tí ò ní gumption. Wọ́n ṣe bí ẹni tí wọ́n fún ní home training. What is your problem? What? Tí àjọ bá rán díẹ̀ lórí wàá ṣe gẹ́gẹ́ náà. Ṣáyọ̀ náà ló fọ́ ẹ lórí tó tó yìí. You can't even call. Mommy, I'm here o. Mo wà bí báyìí o. Mi nílé wálé o. O ò ṣe kọ́kọ́. O kò pa fóònù ẹ. O lọ látàná bí ẹni tí ò lẹ́bi ti bí ẹni tí ò lára. Bí pé ṣe ló jábọ́ látòkè pọ̀. O ò léyàn ò lé. Kò ṣe pé yàn ló bí ẹ. O dẹ̀ lọ látàná nìyẹn. O ò wẹ̀yìn wò. Kí ló dé? Kí ló ṣe ẹ́? I'm sorry mom. Bẹ́ẹ̀ra ẹ. Ẹ wo gbogbo bẹ́ẹ̀ ṣe wà worried ní bíbá ilẹ̀ mi náà wà worried. In fact mo káàkiri gbogbo village ta lọ yẹn bóyá máa lè rí network mi ìbá pé yín. I'm so sorry mom. Nínú fóònù ẹ̀ dẹ̀dẹ̀ kò síbi tọkọ text message sí kò sẹ́ni text báyìí ló ṣe ń ṣẹlẹ̀ o. I'm sorry. ọ̀rẹ́ má bínú o má bínú ọ̀rọ̀ àwọn ọmọ yìí kò ṣe dá sí. Ẹ máa lo confusion yìí lẹ́kọ̀ọ́. ọ̀rẹ́ má bínú. Ní ìṣòwò dẹ́rẹ́ sí ni mo ti gbọ́ lọ clean up wọlé lọ mo ti gbọ́. Ẹ má bínú. èyí ọmọ náà ló kì í rè bẹ́ẹ̀. bí bá bẹ̀bẹ̀ wọn kọ́ irú ìrìn wo lórí látànà yẹn ọmọlúwàbí orin ìrìn játijàti o ọ̀rẹ́ má bínú sí i. Ó dàbọ̀. Kí ló mọ̀ ọmọ yìí máa sọ nílé yìí ọmọ yìí máa sọ nílé yìí wọ́n dẹ̀ ti sọ wọ́n ní ikú ọmọ ló pa ìtàlẹ̀ o ikú ọmọ ló máa pa ìtàlẹ̀ o kọ́lọ̀ ṣáájú mi o. ọ̀rẹ́ sùúrù lọ́rọ̀ ọmọ sí i gbà sùúrù ló gbà. Táyọ̀ àmàrírẹ̀ mi ṣé wà ókè ṣá látìgbà tó ti lọ kò tiẹ̀ lè pé léwò kó wẹ̀yìn wò. Ó yẹ kó wà òkè àbí? Ọ̀rọ̀ ọ̀fẹ́ bí àdánwò ni àbí báwo lẹ́yìn wá ń sọ? Èmi fi hàn pé tí ò bá wà òkè àti pé or something. What do you think? Because èmi try nọ́mbẹ̀ lánàá o you get through and mo fi pé ẹ kó ti pè ní mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Yá kí n pè ń gbà yẹn. Ẹ pé dẹ̀. Because fóònù mi ti lọ. Báwo ni èèyàn kàn ṣe máa kúrò níbẹ̀ yẹn tí ó dẹ̀ ní pé o mi ò dá tó. Àríkẹ́. Hello baby. Hello ọ̀rẹ́ báwo ni ó ga o ó dẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn ó tiẹ̀ bẹ́yìn wò ń bọ̀ ló bá rí èkó ẹ̀ jẹ́. Ará Ìbàdàn ni kò ń ṣàrí èkó ti lè tẹ̀. Ẹ̀yà ẹ má bínú sí mi jàre ẹ̀yin ọ̀rẹ́ mi èmi náà mi mọ̀ pé mo máa pẹ́ tó báyìí náà but no promise yín first thing láàárọ̀ la èmi lè máa jẹ́ ọ̀yà má bínú. So yẹn ni pé tí mi ò bá pé o ní pé mo dẹ̀ pé nọ́mbà ẹ̀ twelve lánàá kò lọ. Ọlá àbí okay bá Táyọ̀ sọ̀rọ̀. Ẹ̀yà Táyọ̀ yá bá ń gbé fún. Hello mò ń bọ̀ ló ń ba ará Ìbàdàn jẹ́ tó láwọ̀ ará Èkó lóòótọ́. Hello Táyọ̀. Báwo ni ṣe wà okay? Àmọ́ wa okay jàre. Ṣé wàá enjoy stay pẹ̀lú mọ́mì? Ká má parọ́ mo enjoy stay mi àmọ́ enjoy yẹn gan. Àwa náà miss ẹ̀ ìgbà olówó fẹ́ dé báyìí. Pẹ̀lú ògo Ọlọ́run first thing láàárọ̀ la
enough of jeans fẹ́yìn girlfriend mi. Really? Oh, okay o, àwa náà wà nílé o. Ilé bàbá mi ṣe sílẹ̀ láàárọ̀ la. Tí ẹ sì dé ná tó bá dé. Mo tẹ̀ trust yín, okay, ẹ take care ara yín ṣe gbọ́. Alright, kò take care, báwa kí mọ́ mi ní. Bye bye, miss you. Yeah, take care, bye. She's fine. Oh, okay. Wọ́n ti sáré miss mi náà nìyẹn. Richard, inú ọ̀rọ̀ lọ́gbẹ̀ rẹ̀ ẹ̀rọ. O fẹ́ gbọ́, ṣé ẹ fẹ́ gbọ́? Kaduna ṣé sọ́n fẹ́ pa mí ni Wọ́n ò lè rí ẹgbẹ́ ṣe wọ́n ò lè rí ẹ ọmọ kan tó máa ń pọ̀ ní sẹ́mi jù ń gbé nígbà tí wọ́n wo gbogbo ilé ayé ìparapata wọ́n wo gbogbo Nàìjíríà bóyá tóbi tó yìí wọ́n ò gbé ẹ lọ sí Ìjẹ̀bú, Ìbàdàn, Òṣogbo wọ́n wá ń gbé ẹ lọ sí ibi tí gbàgbó sí ń ṣẹlẹ̀ ọ̀gbẹ́ni ọ̀sọ̀ ẹ̀jú filẹ̀. ṣé torí wípé wọ́n transfer yàn lọ sí Kaduna òun lẹ́yìn méjì wá ń ṣe bí ìgbà tó yẹ pé àbá sọ pé wọ́n transfer yàn lọ sí Sambisa forest ok tó bá wá jẹ́ wípé Sambisa forest ni wọ́n wá transfer yàn lọ kí ló bá ṣe. mo ṣe gbà ẹ́ pé o kì í ṣèyàn gidi ni o kì í ṣọ̀rẹ́ mi rárá ṣó fẹ́ pa mí ni seriously you guys seriously ṣẹ́rí òkú mi kò lè gbé náà ká má àti ìsọ àyè mi ò tiẹ̀ wá mọ tí mo fẹ́ ṣe mọ́ báyìí ó ti sú mi. Oh, definitely o sì lè lọ nìyẹn so mi ò wá surprise bó ṣe gbé ẹ lọ mọ́ nìyẹn èmi o tí n bá kú sí Èkó yìí tó bá ní plan wípé àgọ́ ẹ̀ kárí àgọ́ pàṣẹ kàdú ká lásán mo ti jí padà sílé ayé ni so òkú ẹ̀ ó lè kú ó sì lè gbé ẹ débẹ̀ ó lè sùn síbẹ̀. Anyway ṣe rí gbogbo èyí tí à ń sọ látàárọ̀ bí ìgbà tí a bá sọ wípé èèyàn ṣe ẹ̀fẹ̀ náà ni torí nǹkan tí èmi lérò pé ó yẹ kó ṣe at this junction ni wípé think of something very reasonable tangible and convincing tó jẹ́ wípé tó bá sọ fún ọ̀gá ẹ̀ àfi tó bá jẹ́ ọ̀dájú èèyàn ni ò ní pity ẹ̀ ọkàn pé oh I just have to pity this young guy oh get with that I believe o ma change mind ẹ pẹ̀lú transfer. kì í ṣọ̀dẹ̀ èmi náà ò lè sọ bẹ́ẹ̀ nígbà tí mo ò tí ì ríṣẹ́ sílé epo àbí kọ́lọ́n ṣáà ti kọ́ mi mọ̀ ṣe ní báyìí. Ọlọ́run ti kọ́ ìmọ̀ iṣẹ́ rẹ̀. Richard sori èmi ò lọ́rọ̀ rẹpẹtẹ láti sọ let me just advise you ṣùgbọ́n pé ọ̀tọ̀ lẹni tó máa báyọ̀ kan proposal àwọn nǹkan ló tún máa jókòó tó máa tún sí nǹkan kan tó lọ submit let me help you to prepare your proposal tó bá ti dọ́kọ̀ ọ̀gá ẹ̀ sọ fún wípé boss please ìyàwó mi wà nù oyún ó ti pé 7 months any moment from now ó máa fall into labour wípé kò lè séyàn kó lọ́mọdé ò lẹ́bí ò lára ń bíbà yìí tí ó tó bá ti sọ yẹn àfi tí ò bá kí ń ṣe ni tó ní ẹran ọ̀fẹ́ àbí ìmọ̀tara ẹ̀ tó ń bàjá nìkan ni ò ní fẹ́ gbọ́ tiẹ̀ o bọ̀ kókó fún ẹni wípé sori tó bá ṣe ń ju question yẹn wá o gbọ́dọ̀ wà prepared láti máa ṣe kíni máa dá padà o mọ̀ fáwọn ọ̀gá yẹn àwọn náà máa ń kàkú gan kó tó lè ṣe nìyẹn o. Brilliant, yeah, brilliant. Samson kò ní bàjẹ́ fún ẹ ọ̀rọ̀ gidi ni Samson ti sọ sílẹ̀ fún ẹ ṣé gbogbo nǹkan tí Samson sọ ọ̀rọ̀ kan ni ó kàn try láti expatiate ẹ ni ìwọ náà wà á ní sọ̀rọ̀ jù torí tí wọn bá ti sọ̀rọ̀ jù ń gbà mí o ní mọ̀gbà tó bá máa pe ẹyọ kan ní méjì wà á sọ ọ̀rọ̀ yẹn bó ṣe sọ sílẹ̀ tó yẹ pé tó bá ń pè ẹ ní 20 times the same point yẹn nìkan náà ló máa repeat o get. mo ṣe gbà pé mi ò lọ́rẹ̀ẹ́ mo rò pé mo lọ́rẹ̀ẹ́ tẹ́lẹ̀. Richard, we are good friends. You know what? àwa máa dé. No! Jẹ́ kí n sọ tòótọ́ kan fún ẹ Richard Richenche. Sórí àti wọ́n gbé ẹ lọ sí Sambisa o, wọ́n gbé ẹ lọ sí Sangisa o, wọ́n gbé ẹ lọ sí Soka o, anywhere tí wọ́n bá gbé ẹ lọ, it's call for celebration because gbogbo ẹ náà promotion náà ni. Ẹni tó bá wà ń jẹ̀gùn tó promote lọ́kẹjà. Promotion náà ni. ọ̀rẹ́ just feel it ṣorí gbogbo nǹkan tá à ń sọ ìbáyìí má ro ní wo ọ̀rọ̀ lọ tí o kò tọrọ náà sí. ẹ jẹ́ ká mú kí ni ká kúrò mi. Kagbẹ́nusọ àbí. àwa kò bí tó bá máa lọ. Kaduna direct.
Àrínkẹ́ kí wá ní tèmi táwọn ṣe ń lé látàárọ̀ tí ó ti tó bọ́tà. A máa dà fún ẹ ọ̀rẹ́ ò máa yé mi o tó ti rẹ̀ mọ́nú ilé látàárọ̀ tó bẹ́ẹ̀ mi ò mọ makeup tó ń ṣe tó le tó yìí o. Táyọ̀ ó dẹ̀ dá wa lóhùn àbí kí ló dé ká má bínú wo nìyẹn láti bí 3 hours kí ló ṣojú pé next street náà lọ. Ẹ má bínú mo ní láti tilẹ̀kùn kò bá ti ẹ̀rẹ̀ jẹ́ next street là ń lọ mo ní láti look good now. ìwà ni kò dìlé wá sí gbígbà. Wọ́n dé o. Wọ́n dé o. How are you pretty ladies? Àlàáfíà làwa yín kọ́. Ṣàlàáfíà lẹ wà o. Àlàáfíà làwa náà wà o. Ọ̀rẹ́ mo ti rí reason tó fi pẹ́ kó tó dé. Anyways, àwọn jáde ní afẹ́sáré dọ́dọ̀ ṣílẹ̀ next week. No, má ti lọ ẹ ti rí mi ó di dandan kí n bá yín wà kankan. Súnkànmí FM ayọ̀ tí lè lọ náà ẹ jẹ́ ká wọlé náà ẹ lè jẹ́ kẹ́ tó máa. Ẹ jẹ́ káwa máa lọ ń gbà yín. Ó ti o nǹkan táwa ṣe ń bí báyìí ni wípé ká sí ẹ̀ débi tẹ́rù tí ní báyìí. Àbẹ̀dẹ̀ tí sí débi tẹ́rù tí ní báyìí. Bẹ́ẹ̀ ni tó bá dọjọ́ mi a máa wọlé a máa jókòó a tún máa pátá sẹ́nu. Ok mo ti gbọ́. Ẹ ṣé gan-an. Thank you so much. Ẹ ṣé gan. Ẹ ṣé gan. Ṣé o bẹ̀rẹ̀? O ti bẹ̀rẹ̀. Next time tó bá ti pẹ́ tó o ti mú kí yẹn jáde wo níta ló máa sọ ṣáà gbà. Láìpẹ́ máa dùn máa mú kọ́kọ́ wọ́n jẹ. Ẹ̀wọ̀ ẹ jẹ́ ká tètè máa lọ. Kí tó ni. Àbúrò àná ọ̀rẹ́ ẹ lè ṣe yẹn fún mi náà Àríkẹ́. Ṣé ẹ̀ ní fún mi kọ́ọ̀tù mi? Kíláàsì. Àbẹ́ máa gbọ́ kóòtù tí ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo èyí tó ń gbà látàmì ó sún mi fún o. Ẹ̀wọ̀ ẹ jẹ́ àlọ́. Ó ti wá dàbí àbí. Ó ti dìde lógún èyí tó ti ń gbà látàmì gbólópo sí. Wọ́n ń pa ẹ̀ làwọn ń dùn mí. Rẹ̀mílẹ́kùn o báwo ni relationship ìwọ àti Súnkànmí as in ṣó ń lọ bó ṣe fẹ́ you know. Ayọ̀ inú èèyàn ṣá ṣó mọ̀ pé question tó béèrè lọ́wọ́ ẹ̀ òun gan lèmi gan fẹ́ reason sí. Ẹ̀rẹ̀ mi báwo ni ọ̀rọ̀ ìwà àti bọ̀bọ̀ yìí. Ẹ ṣé ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ kúkú lè dáa ẹ wò lóòótọ́ èmi àti Súnkànmí àwọn òkè kódà ìgbà tí mo dọ́dọ̀ mọ́ mi inú mọ́ mi dùn àyà mọ́ mi kún èmi òun kan fúnra rẹ̀ ó ṣèlérí wípé òun ò bá ṣeré wá òun wá láti wá fẹ́ mi gẹ́gẹ́ bí ìyàwó ilé òní. Báwo wà ní òwe ṣé òun ti mú ẹ lọ sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì? Rárá o. Kò mú ẹ lọ sílé lọ́dọ̀ àwọn òbí ẹ. Inú ẹ̀ wá ń dùn kí ló wá ń dùn inú ẹ̀? Òbí mi má jẹ́ kí ọmọkùnrin máa tàn ẹ́ jẹ. Ìwọ tí mo lọ sọ́dọ̀ àwọn òbí ẹ ohun èmú ẹ lọ sọ́dọ̀ àwọn òbí tiẹ̀ inú ẹ̀ dẹ̀ ń dùn. Táyọ̀ àbó gbọ́rọ̀ ni. Àwo o ní láti act fast o. Mo lọ jẹ́ kó mú ẹ lọ sọ́dọ̀ àwọn òbí tiẹ̀ náà náà. Wo òótọ́ ọ̀rọ̀ ni Àríkẹ́ sọ ṣọlọ́kùnrin tó gbádùn sìn níta wọn wọ́pọ̀ social media tẹ̀ tí wá fọ́ gbogbo ẹ̀ lójú ṣé Facebook ni Twitter Tango Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò jẹ́ kọ́kùnrin ronú àti settle down sórí ìtò tiẹ̀ tó wá ti marry gan wọ́n ń wá extra baggage kò jẹ́ kán ronú pé àwọn fẹ́ marry àwọn tí ò marry àwọn tó marry ń kó lera wọn àwọn obìnrin dẹ̀ pọ̀ á ti pọ̀ jù tí wọ́n bá ní kán pín àwa obìnrin lé àwọn ọkùnrin lọ́wọ́ ní mẹ́wàá ó dá mi lójú pé àní tán àtúnṣẹ́kù ni so ìyẹn ló yẹ kó ṣe kíni èyí tó bá dẹ̀ ti gbámú yìí kó rọra ṣe nǹkan tó tọ́ do what is right at the right time ó ní kò mú ẹ lọ́dọ́dọ̀ àwọn ọmọ mi ó jókòó síbẹ̀. Wo ṣó ti gbọ́ bẹ́yìn ó ní láti act very fast wo ọ̀rẹ́ mi act fast ṣó ti gbọ́ má jẹ́ kí ọkùnrin lọ máa deceive ẹ ìwọ fúnra rẹ̀ tẹ̀lé lọlé kó lọ fi ojú ẹ mọ àwọn ìyá ọkọ ẹ bàbá ọkọ ẹ àwọn àbúrò ọkọ àwọn ẹbí ọkọ ẹ lè balẹ̀ àwọn tó ti mú lọlé gan wọ́n ń já wọn jùlẹ̀ tábọ̀sibọ̀sì ẹni tí ò tí ì mọ̀ bí kan. Ẹ ṣé ẹ̀yin ọ̀rẹ́ mi mo dúpẹ́ pẹ̀lú ìmọ̀ràn tẹ́ fún mi tí mo bá ti rí Súnkànmí mo mọ bí ṣe máa bá sọ̀rọ̀ ó ní láti mú lọ sọ́dọ̀ àwọn òbí ẹ̀
ní kíákíá. ẹ ṣe gan. Yeah, ó better kó tètè mú ẹ lọ. Àwa fẹ́ rí àgèlè o, ká má ṣọ, you know that kind thing, ká mú gèlè, you know what? mo ní mo máa mú ẹ lọ sọ́dọ̀ mọ́mì láìpẹ́. I mean very soon. ọkọ mi very soon could be next year. ọkọ mi ọmọ nǹkan mo nífẹ̀ẹ́ mo dẹ̀ fẹ́ lùzẹ̀ sórí tó bá lè mú lọ sọ́dọ̀ mọ́mì ọkàn mi á balẹ̀ inú mi á dùn má lè máa ń ké kí n ṣe pé tí mo obìnrin mi lọ àwọn ọ̀nà ó yẹ kọ́lọ̀ tí mo ń sọ bó yẹ. Ṣorí tí ọkùnrin tó bá mú obìnrin lọ sí ọ̀dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ fẹ́, ìyẹn ò sọ pé kò fẹ́, ìyẹn ò ní kó máa fẹ́. Nǹkan tó wà lọ́kàn ọkùnrin yẹn gangan òun ló matter. I love you so much and I'm ready to marry you. I love you too. Okay, mo ti gbọ́. Ìgbà wo gangan ló fẹ́ mú lọ sọ́dọ̀ mọ́mì á sọ fún mi kí n gbọ́. Actually, Mommy might be busy throughout this year because I know her schedule. Next year, Mawani Germany. Next 2 years, next weekend. Is it okay by you? Perfect, my love. Okay, my food is on now. Go to garage. Okay. Bye-bye. My dear, I'm going to be so cold. My food is on now. Thank you. Love you. Bye-bye. Mommy, mo rò pé ti jáde ni. Ó tọ́ ní ẹ kí jáde. Àwọn olórí burúkú olóṣì tó jẹ mí lówó tí mo fẹ́ fi ọlọ́pàá gbé tẹ́lẹ̀ Ọlọ́run yọ ó ti sanwó mi sákàǹtì láàárọ̀ yìí. Mommy, ẹ̀yin àtowó ìṣá ẹ ti láìkì owó jù. Lẹ́nu ẹ̀ èmi láìkì owó wo bí wọn náà ṣe pé owó ṣẹnu pé owó ṣe owó owó ló sọ àpèkánukò sani ò láìkì owó ẹ̀dá alààyè wo ni ò nífẹ̀ẹ́ owó tó owó yẹ owó máa ń sọ ní ìjọba ni owó ní mú ní gba ìláwùjọ owó tó máa ń sọ ẹ̀gbọ́n di àbúrò tó tún máa sọ àbúrò dẹ̀gbọ́n owó kò sẹ́ni tí ò láìkì owó o mo láìkì owó bàjẹ́. ẹ wo bí wọ́n mi ṣe analyze ọ̀rọ̀ owó lẹ́yọ kọ̀ọ̀kan ó wá dá ṣáká lẹ́nu ẹni mọ́ ní sùúrù ní kẹ́ máa ní. mo sọ wípé kẹ́ wá máa fọlọ́pàá gbá àwọn oníbàárà yín ohun ra tí ohun ta ní sùúrù lẹ́jọ́ máa ní síra rẹ̀. bàbá aláàánú olójú àánú àwọn oníbàárà ojú lásán ò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ àwọn yẹn àwọn dàbí mo ṣe dà wo tán bá sọ ẹ́ di ẹ̀dùn arìnlẹ̀ tán wọ́n wá máa bu ẹ kiri pé ẹ máa wọlé yìí kò mọ owó ṣe tó bá ti ń jẹ mí lówó báyìí má fọlọ́pàá gbé wọn ni rọra fi mí lẹ̀ o jẹ́ máa ṣèjọba mi bó ṣe ṣe o ó tẹ́ mi lọ́rùn èyí tí bá lè fọlọ́pàá gbé máa fọlọ́pàá gbé bó jẹ mí lówó máa arrest ẹ̀ ni níbo. àmọ́ síbẹ̀síbẹ̀ sùúrù lẹ máa ní. ṣé òun jáde lọ. Yes mo ń jáde àmọ́ mo fẹ́ rí yín kí n tó jáde. ṣé kò sí. kò sí mọ́mì mo fẹ́ múyàwó àfẹ́sọ́nà mi wá. èmi nìkan tán ó fẹ́ mú wá mọ̀ mi ṣé bí mo ti ní kó mú wá rí mi láti jọ yìí. ẹ̀ka tèmi náà rẹ̀ ni wípé kí n farabalẹ̀ kí n fẹ́ wà àti ìwà kó má jẹ́ pé ìkan ni màá lọ mú nínú méjèèjì. ó dà bẹ́ẹ̀ ó lè dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ìgbà wo ló wá fẹ́ mú wá rí mi báyìí. mo ń ro next weekend tó bá wà òkè pẹ̀lú yín. kí lẹ́gùn mi fi àárọ̀ ṣe sí ojú ó ti di ṣíṣe next weekend máa fi lé pọn tí màá fọ̀rọ̀ rówó ká gẹ́gẹ́gẹ́gẹ́
kí mi ṣe mọ̀ sí fẹ́ dá lára tán. ẹ̀bọ̀ téèyàn kan bá kọ̀ déédéé tó wá sọ pé kẹ́ wá gba 10 million lọ́jọ́ yẹn kan. 10 million naira àbí $10 million. 10 million naira. mi ní jáde. ìdílọ́bì kankan ìdílọ́bì kankan mi ò ní lọ bí torí àfẹ́sọ́nà ọmọ yìí ìjáde. ẹ̀wọ́n mi kí n tètè máa tọ́ ó dábọ̀ wá. ayé máa jẹ́ má pẹ́ o. $10 million naira. ó lè tètè lọ́kì dé ṣá tètè kọ́ nípa. Set to release 3 hip-hop singles. Oh, Pasuma, this guy is great. Oh my God, this is beautiful. Àríkẹ́ Tèmítáyọ̀ báwo ni ẹ ṣe rí aṣọ ẹ sí lára mi. Ṣòrí èmi ò bá suggest wípé kó wọ ìró àti bùbá lọ sọ́dọ̀ àwọn ìyọkọ ẹ̀ at least for the first time tó máa rí ẹ kó rí àpẹẹrẹ ọmọ Yorùbá gidi kó rí pé o ti lé rẹ jáde àti pé o wà responsible kó rí lára ẹ àbí. ìró àti bùbá lọ sọ́dọ̀ ìyọkọ ẹ̀ ìwé làbọ̀rọ̀ wọ̀rọ̀ àti ṣòrí tán bá tiẹ̀ ti rí ẹnu ìró àti bùbá wọ́n ti mọ̀ pé scam máa ní ẹ ò fẹ́ wá gbá wọn ni ọmọ òde ìwé ìwò ló fẹ́ wọ̀rọ̀ àti bùbá lórí ìyọkọ ẹ̀ wọ́n wá jeans kó wá body shirt tó nice àbí kó wọ gown dress tó lovely wọ́n ti ìró àti bùbá. wọ́n ṣe rí èmi ṣì insist ìró àti bùbá or ìró pẹ̀lú blouse ó máa fit ẹ wọ́n dẹ̀ rọra wé gèlè kékeré sí jẹ́ kó tiẹ̀ rí ẹ ní ìwé èèyàn tó wá responsible. Okay, mo ti gbọ́. I wear something nice and decent. ẹ ṣe kí ló wá fẹjọ́ lọ wà fún gbà ẹ. Thank you. àǹtí ẹ kú jókòó oúnjẹ yẹn ti fẹ́ jiná díẹ̀ náà ló kù mà. All right, thank you. Sure, okay. Sure, enjoy it. More enjoy. Feel free to feel at home, okay? Okay, dear. This house is technically yours. Okay. Mommy ńkọ́? Ó wà on top pẹ̀lú kan nínú àwọn customers on. All right. Ó máa join wa soonest. All right. Okay. ẹ máa gbọ́dọ̀ lẹ́yìn ìsìn bàbá ẹ máa bá ń sọ̀rọ̀ níta ẹ ṣe ọ̀rẹ́ ẹ ga o. ẹ ra ma. pẹ̀lẹ́ my dear pẹ̀lẹ́ it's good to see you ojú yìí máa gún régé ojú yìí máa ṣe yánmyánmyán pẹ̀lẹ́ káàbọ̀ sínú ilé mi o you're welcome. I'm happy to meet you. jókòó. Thank you, ma. My dear pẹ̀lẹ́. Yes, ma. Ṣé everything wà okay? Thank you. Rashida. Ma. Oya. Oúnjẹ tí mo ní kò sí nǹkan. mo ti rẹ́dì mà. Ó ti rẹ́dì. Oya, wà lọ set table. Ìyàwó ọmọ mi fẹ́ jẹun. Ìyàwó ọmọ mi fẹ́ ṣe kí n kó fẹ́ jẹun. Oya lọ set table, lọ set table. wọ́n fáìn mà. O ní. Ṣé mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀? Ṣé ìyẹn ló ń jẹ́ tí mo ní kó lọ? Nǹkan tó bá ti pè é sí ló máa ń dá sí ọ̀yà. Má fi lọ mi dá sí abojúgun lẹ́gbẹ̀ẹ́ mi. Dídé kó lọ sí ọ̀dọ̀ kí o ṣe kọ́ká ní kojú. Ìyẹn náà ló máa dá sí gbégbó òun. Mọ́mí ẹ ṣì jẹ́ kó ń jẹjẹ lítà. Èmi lérò pé nǹkan tó wà very very important ń sìn ní proper introduction. I mean kẹ́ béèrè 1 or 2 questions lọ́wọ́ ẹ̀ kẹ́ get to know her better. Ẹ̀rọ kọ̀yàwó
ká béèrè lọ́wọ́ ẹ̀ kí ló kún ẹ bẹ́ẹ̀. Moreover nǹkan tó yẹ kí n máa gbàdúrà sọ́lọ́run ni pé kọ́lọ́run ṣe yín lọ́rẹ̀ ara yín kalẹ̀ ṣe bí wọ́n lórí tó mú wá mo mọ̀ pé tó bá ti rí nǹkan tó fẹ́ o kì í jẹ́ kó pàṣẹ báyìí ó láìkẹ́ ẹ̀dẹ̀ ni ó ti mú wá nìyẹn so I'm happy kí ni mo tún fẹ́ máa. I don't like that look on your face. Ó yá mo ti gbọ́ ẹ má bínú máa ìdẹ̀wọ́ náà kúkú gbọ́ ọkọ ìyàwó wọ́n ní kó introduce her please do so. Orúkọ mi ni Olúwarẹ̀mílẹ́kún Adéoyè ọmọ bíbí ìlú Ìbàdàn ni mí. Orúkọ bàbá mi ni Johnson Adéoyè tó ṣe mí láàánú pé wọn ò sí láyé mọ́. Ọlọ́run á délé fún wọn. Orúkọ màmá mi ni Ọmọwùmí Àṣàkẹ́ Adéoyè Ìbàdàn náà ni wọ́n ń gbé. Ọmọwùmí Àṣàkẹ́ Adéoyè. Adéoyè. Mọ́mí. Adéoyè. Ṣẹ́yìn mọ̀ ẹ́ ní Adéoyè ni? Mo mọ̀ tó méjì mẹ́ta o mo mọ̀ àwọn Adéoyè dáadáa tiẹ̀ ni Adéoyè Adéoyè Àṣàkẹ́ Johnson Adéoyè ọkọ Àṣàkẹ́ Adéoyè Johnson ìyàwó Johnson. Mo wọ́n náà is gone ìjọ tí mo lọ sí ẹ̀dẹ̀ mọ́ mi náà ìmọ̀ àti wọ́n just now. Very nice woman, very caring, just like you, Mom. Rẹ̀mí, ìjọ ń tọyọ lọ kí ni ìdí pàtàkì kan tí ìyá Súnkànmí fi ilé ẹ jáde lè mi. Ẹ̀yin ọ̀rẹ́ mi ọ̀rọ̀ yóò fi ibi kankan yé mi rárá kò tí ì yé mi tí bá ló yé mi irọ́ ni mo pa. Ṣé kìí ṣe pé ìwà tí ìyá Súnkànmí ti pàdé rí ibì kan something? I don't even know what to think. Táyọ̀ mi ò rí ìyá Súnkànmí rí. That day was my first day tí mo máa fi ojú mi méjì kan láyé mi. Kí ló gbórúkọ ìyá mi sí báyìí? Ó bẹ̀rẹ̀ sí ní bínú mi tó bẹ̀rẹ̀ sí ní pariwo. The last time tèmi àti Súnkànmí ká lọ sọ́dọ̀ mọ́mì ó yá pèsè mi àti mọ́mì sórí fóònù ẹ̀. Kí ni Súnkànmí mọ fóònù tó fi ọmọ mi tí wọ́n rí báyìí? Ó bẹ̀rẹ̀ sí ní art fóònù mi. Láti ọjọ́ tí mo ti dáyé mi ò ṣe bàjẹ́ rí. Ṣé fẹ́ gbọ́? Wọ́n fọ́ Súnkànmí létí. Tó yìn. Wọ́n ní kó Súnkànmí fẹ́ fọ́wọ́n ní ọjẹ́. Ẹ má lọ́wọ́ kárí ẹ jẹ́ ká. Ẹ̀yin ọ̀rẹ́ mi ọ̀rọ̀ yóò fi mi kankan yé mi rárá kò yé mi. Dúró, I think this is not about you. It's about your mother. Yeah. Kí ló mean? Mọ́mí ẹ̀bí ti báwọ̀. Ìwọ náà gbọ́ nǹkan tó sọ sí. Ó ní bí wọ́n ṣe rí picture mọ́ mẹ́mẹ́ bọ́n ṣe gbórúkọ mọ́ sí ẹ̀ tí wọ́n rí picture wọ́n flare up wọ́n gbá ọmọ létí wọ́n ló fẹ́ fún wọn ní ìwọ̀jẹ. Ṣé kìí ṣe pé bóyá mọ́mí ẹ̀ ti hùwà ìbàjẹ́ kan sí ọ̀dọ̀ ìyá Súnkànmí? Táyọ̀ Táyọ̀ ìwé ọ̀rọ̀ burúkú lọ sọ jáde gbòòrò ẹnu jẹ́ gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ bí tó dé ni. Mọ̀rẹ́ mi wo má bínú járe. Ìyá mi látọjọ́ tí mo ti délé ayé tí mo ti gbọ́dún mọ́ ìyá mi ìyá mi ò ṣe bàjẹ́ rí láyé. Lótìtọ́ ìyá mi ò lówó lọ́wọ́ ṣùgbọ́n ìyá mi ní kinní kan ó ní bẹ̀rù Ọlọ́run. Nǹkan tí mo kàn rò tó ń ṣèyá yẹn ni wípé kò fẹ́ kí mi àti Súnkànmí fẹ́ra kò fẹ́ ká fẹ́ra wa ni.
Akínú àti Súnkànmí fẹ́ ra wa. Rẹ̀mí ó ti tó calm down ṣùtìwọ́. Mi ò ní fẹ́ kó máa wọ̀ kára ẹ̀ up lórí ọ̀rọ̀ tí ó tọrọ ṣùtìwọ́. Ìwọ jẹ́ ká ní sùúrù kí Súnkànmí fúnra rẹ̀ débi. Tí Súnkànmí bá débi, ó máa lè fún wa ní good reason tí ìyá òun fi ṣe nǹkan tí ìyá òun ṣe. Àbí mo sọ pé ìyá ẹ̀ máa lè sọ reason tí òun fi fẹ́ kí ẹ̀yin méjì fẹ́ra. A ṣáà lè sọ fún ọmọ ẹ̀. Tọ́mọ ẹ̀ bá dẹ̀ débi ó máa sọ fún wa. Ṣùtìgbọ́, just calm down. Má bínú mi ò mí ìnà ẹ̀bẹ̀. Èmi kàn rí pé ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́. Ó fẹsẹ̀ méjèèjì tì rọ. Ọ̀rọ̀ náà wọnú ara wọn gan. Àríkẹ́ ti sọ̀rọ̀. Ó ní ká ní sùúrù kí Súnkànmí lọ. Bóyá tí Súnkànmí bá dé, á tún lè tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Àríkẹ́ ní sùúrù. Kí ní sùúrù? Àríkẹ́ ní sùúrù. Sùúrù. Mom, ọjọ́ wo lèmi àti yín fẹ́ ṣe gbogbo ilé ìdánilólè? Tí mo bá wọ living room, ẹ jáde fún mi, ẹ lọ sí bedroom. Tí mo bá tún wá bá yín ní bedroom, ẹ tún bọ́ta fún mi. Ó ti ẹ̀ yà mí lẹ́nu sìn wípé ẹ bọ́ta bí mo ṣe wọlé. I'm your only child. Mi ò lérò wípé ó yẹ kẹ́ máa hide anything fún mi. Tí nǹkan kan bá wà nídìí ọ̀rọ̀ yìí tí mi ò fi lè fẹ́rẹ̀ mi lẹ́kún, please Mom, tell me. Ajá mi ò kì í dédé gbó tí ò bá ṣe pé ó ní nǹkan tó rí. Nǹkan tí àgbàlagbà bá rí níjókòó tí ọmọ kékeré bá garùn kò lè rí. Mo ní ò lè fẹ́ ọmọ tí ọmọ wù mí bí. Ọmọ bíbí inú ọmọ wù mí ò lè fẹ́ ìyẹn rẹ̀ mi lẹ́kún ò lè fẹ́ kò possible. Mọ́mí, ẹ pa òwe kan tán sí i. Ẹ sọ wípé nǹkan tí àgbàlagbà bá rí lórí ìjókòó tọmọ kékeré bá gun òkè lọ kò lè rí. Tí ọmọ kékeré bá wo nǹkan nígbà míì lórí òkè tó gùn lọ yẹn, àgbàlagbà tó wà nísàlẹ̀ má lè má rí. Mọ́mí, èmi ni mo mọ̀ nǹkan tí mo rí tí mo fi sọ wípé dandan rẹ̀ mí lẹ́kùn ni mo fẹ́ fi ṣàyà. Ọmọ tó bá mọ̀ ìyá ẹ̀ lójú òṣì ló máa ta ọmọ náà pa. Mi ò ṣetán láti kọ̀rọ̀ sí yín lẹ́nu ni mo ṣe ń bẹ̀ yín wípé kẹ́ ẹ jọ torí Ọlọ́run kẹ́ ẹ sọ fún mi. Ẹ sọ di tiyín fún mi kí n sọ di tèmi. À wò síra wọn. Tọ́gbọ́n bá ṣe dá sí, à dá sí. Tọ́gbọ́n ò bá ṣe dá sí, I will let her go. Mi ò ní ọ̀rọ̀ kankan tí mo fẹ́ sọ fún ẹ. Kò sí tí mo fẹ́ sọ fún ẹ. Tèmi ni wípé lọ wá obìnrin mi tó bá mú obìnrin mi wá. Fine. Máa fọwọ́ sí i. Àmọ́ wípé ọmọ bíbí inú ọmọ òun mo ní kò possible. Ó ò lè fẹ́ ni mo ti sọ fún ọ ò lè fẹ́. Ó ò lè fẹ́. Jẹ́ kó máa sink into your medulla oblongata. Ó ò lè fẹ́. Òun ló ti gbẹ́ yẹn. Ó ò lè fẹ́. That's final. Kí ni bẹ́ẹ̀ ṣe ń gbà? Kí ló ń ṣe nítorí ẹni mi ò lè fẹ́ yàn? Ẹ sọ di tí mi ò fi lè fẹ́. Wọ́n pọ̀ láti sọ. Kí ló ń ṣẹnu lẹ́mi? Mo ní pé mo ò ṣe wà bọ́rọ̀ wà bẹ́ẹ̀ ni. Gbogbo kan gẹ́tà mo sọ fún ẹ ọgbọ́n gẹ́tà mo sọ fún ẹ o. Ok. Rẹ̀mílẹ́kún, Ọlásùnkànmí mà ló wà wájú ẹ.
Rẹ̀mílẹ́kún, ṣé o ti dà bẹ́ẹ̀ náà nìyẹn? Rẹ̀mí, títí di àkókò tá a wà yìí, ọ̀rọ̀ yìí ò yé mi náà. Èmi àti màmí ti jọ ń yòdì inú ilé báyìí. A sọ̀rọ̀ síra wa di àsìkò tí mò ń sọ̀rọ̀ yìí. Mọ́mí ò wo ojú mi rí débi wípé wọ́n máa gbá mi lójú. Please, Rẹ̀mílẹ́kún, dáríjì mi kó dáríjì mọ́mí, please. Ọlásùnkànmí, yá get out. Mo ní kó jáde o, jáde nínú lẹ́ni o. Sọ wàá ló máa wọ ẹ̀, sọ fún mi kó jáde. Mo ti mọ nǹkan tó ń ṣe. Rẹ̀mílẹ́kún, o mọ nǹkan tí mo ní ní mind láti ṣe báyìí báyìí. Màá lọ wá àwọn àgbàlagbà tó jẹ́ wípé tí wọ́n bá bá mọ́mí sọ̀rọ̀, mọ́mí ò lè kọ̀rọ̀ sí wọn lẹ́nu. Wọ́n á lè jẹ́ kó yé mọ́mí irú ìfẹ́ tó wà láàrin mi àti ẹ̀, wípé kò sí ẹni tó lè wọ àárín wa. Wọ́n máa gbà kí mi àti ẹ̀ fẹ́ra, please. Ilé mi ló máa bí gbogbo ọmọ inú ẹ̀ yìí sí, please. Ọlásùnkànmí, ṣé ìwọ ò mọ̀ yìí pé ọkọ burúkú ó ṣe é fẹ́ ni? Àná burúkú ni ò ṣe é ní. Tí ìyá ẹ̀ bá gbà pé kémi àti ẹ̀ka fẹ́ra wa, ó dá mi lójú pé ìyá àbá mi ṣorogún ni. Fún ìdí èyí, Ọlásùnkànmí, mi ò lè ṣorogún ìyá ọkọ. Mo ní pé mi ò ṣe mọ́ kó fi mí sílẹ̀ tipátipá kọ́ náà. Ó dẹ̀ jẹ́ agbọ́ràn. Àbí wo ni òṣorogún ìyọkọ? Ṣé bí wọn náà ló wá bí wá sọ fún wa yìí pé ìyá ẹ̀ gbá létí, ó nà wọ́n, ó ṣe gbá ó ṣàwò. Ṣé bí wọn ló rọ̀hún? Kí ló tó ń ṣe báyìí náà? Ó dẹ̀ ti wá bí ni ẹ̀ wọ́n ti ń bẹ̀ ẹ́. What else do you want? Hey, ó dẹ̀ má ṣe sùúrù Rẹ̀mílẹ́kún, má ṣe sùúrù o. Tèmítáyọ̀ kìnnì, ó jọ mí lójú gan-an. Ṣé nígbà tí mo sọ́dọ̀ ìyá ẹ̀, ṣé mo ṣàlàyé kan tí ìyá yìí ṣe fún mi, ṣé mo sọ fún ẹ ní? Àtìkí tún wá ni. Mo ní àtìkí tún wá ni, and so what? Ṣé ká máa sá lọ ni? Ìgbà tí kí ni ìyá ẹ̀ ṣe tí èèyàn kan ò ṣe rí? Wọ́n lé ẹ jáde, and so? Ó mọ iye ara ẹ̀. Ẹ wo jàre ọkùnrin Súnkànmí, ẹ̀yin ni mo ní bá sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú. Ṣé mo pẹ́ níta náà báyìí òun lára ń ta? Tó bá dẹ̀ṣẹ̀ sọ́dọ̀ òun náà, ó ṣeéṣe kẹ́yìn gan bínú jù báyìí lọ. So ẹ wá ní fìyẹn ṣe, ẹ má bínú. Máa fẹ́ kẹ́ fún time díẹ̀, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ̀yin sì lè máa lọ lé náà máa bá sọ̀rọ̀. Ó ṣe gan-an Tèmítáyọ̀, please and please continue to talk to her. Ẹ̀mí ẹ̀. Tó ló mọ̀ pé lọ́ọ̀bù náà ló náà ṣe ń ṣe tó ń ṣèrà ni. Ẹ má wọ ẹ̀rí bẹ̀rẹ̀ sí ẹ, ẹ̀yin má wọ ẹ̀rí abàṣẹ. Just take care of you. Hey, ọ̀rẹ́ mi. Ìyá mi ò ṣe ní oṣù fún ìta. Hey, Rẹ̀mí, àánú ẹ̀ ò ṣe mí. Fine boy, bẹ́ẹ̀ ló fi ń ṣàkàn. Jẹ́ kí ọwọ́ àwọn Lagos girls bà. Ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀. That fine guy. Hey! Mi láyọ̀ sọ̀rọ̀ ẹ̀. Báwo ni mi láì kó ti bẹ̀rẹ̀? Mo láì fi ń bẹ̀jà, mo láì kẹ́ o. Mo láì kẹ́ o. Mọ̀ pọ́nrọ́ mẹ́mi o, mọ̀ pọ́nrọ́ mẹ́mi o. Èmi aṣáyé tèmi o. Kí ló dé o gbé sí fíríjì ni kò tútù? Gbé sí kò tútù nù. Ẹlẹ́lẹ́yẹ ó wà lára ẹ̀. Àwa aṣọ tiwa ó wà lára ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ kalẹ̀ o. Ẹ ǹlẹ́ o. Bàbá Adífálà ni mo béèrè. Bàbá Adífálà. Bàbá Adífálà. Bàbá Adífálà ti rè wàlẹ̀ àṣà. Wọ́n lọ ṣèpàdé. Ẹ gbọ́ nǹkan tí ìyá wa wí. Bàbá ti gbẹ́mìí mì. Bàbá ti kú. Bàbá ti kú. Ẹ jọ̀ọ́ bí ìgbà wo náà ti lọ? Ó ṣe díẹ̀. Ẹ bá bínú báwo lè ṣe jẹ́ sí wọn. Ọmọ bàbá gangan lè ní ṣe. Ó ti dà bẹ́ẹ̀. Ó dà bẹ́ẹ̀. Èèbò wàhálà ti wà o. Wàhálà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bàbá ni o wọ́n ṣe kinní kan fún mi wọ́n ní wíwọ àṣírí àbí kọ̀kọ́ sáré mọ̀ ká ṣàmúkọ̀ mọ́kàn tábì kádàrá ṣe mọ̀ kówó ṣáàdé ṣá. Mo ní bàbá ṣe fún mi o iṣẹ́ tó lè ṣe fún mi ó kìlọ̀ fún wọn ní kókókó làárọ̀ fàdí tí wọ́n sọ fún mi lóòótọ́ ìgbà tí bàbá dé sọ fún mi wọ́n ní pé kí n make sure pé èèwọ̀ yóò ṣáà gbọ́dọ̀ ṣẹlẹ̀ nǹkan kan ṣàwà tó ṣàrí gbogbo ọ̀ṣẹ̀ èèwọ̀ mi ní púrọ́ fún yan kú nǹkan yẹn ti ṣẹlẹ̀ báyìí nǹkan yẹn ti ṣẹlẹ̀
nǹkan ṣe bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ mo ti rógo bí mo ṣe wà mo ti dáràn ẹ wò bí mi ṣe wá ní kú báyìí òun ní kẹjẹ ká wá solution ó dà bí mo ṣe rí yìí tó jẹ́ pé yìí lọ́mọ wọn ẹjọ́ ọkọ ẹjọ́ kí ni solution kí la máa ṣe sí ẹyẹ sọ nǹkan fún tí mo máa ṣe fún mi máa lọ lè bá lọ ṣe ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ help mi ẹjọ́ ọkọ ẹjọ́. kí ni bàbá ṣe fún yín gan-an ní pàtó. báwo ni mo ṣe wá fẹ́ mọ̀ báyìí torí Ọlọ́run mo ṣàṣọyẹ wọn sọ pé wọ́n ní àlùpàyídà mo ká gbogbo lọ́wọ́ ẹnìkan ká gbé fún yàn kókó yé mi wo mi ò mọ ọkọ tó sọ mi mọ but nǹkan tó ṣàǹsọ ṣàǹjọ nǹkan bẹ́ẹ̀ yẹn kí lẹ fi òṣè ẹ lè get solution sọ̀rọ̀ yẹn. àlùpàyídà náà póríṣiríṣi ǹjẹ́ yóò wá rántí Odùfá gangan tí bàbá kì fún yín jọ náà. irú ìbéèrè wo lẹ bí mi báwo lèmi ṣe fẹ́ mọ̀. ìyàwó ẹ ti bínú nǹkan ńlá ni bàbá ṣe fún yín nígbà tí kinní náà sì ṣẹlẹ̀ tí bàbá ó papòdà tán gbẹ̀mí mi gbogbo wa jọ wà papọ̀ ó ń fi ewé hàn wá ni bọ́n ṣe ń ṣe lọ́wọ́ báyìí lọ́lọ́jọ́ dé. kí lẹ wá ń sọ báyìí ṣé pé kò yẹ ẹ̀yin ò mọ nǹkan tá a máa ṣe fún ẹ. èyí tó ń sọ fún yín yẹn o. ọkọ yín. láì tí ṣiṣẹ́ débẹ̀ hàn. mi dáràn ebi ti bá mi o kó ti bàjẹ́ kí lára á ṣe sí báyìí ibi mo bẹ́ẹ̀ ṣe báyìí kó ti bàjẹ́. ṣé lójú àǹkà wà ní báyìí. bẹ́ẹ̀ ló máa tẹ́wọ́ tẹ̀ wọ́n máa tẹ́wọ́ rè kí la máa ṣe sí àti kó ti bàjẹ́. wọ́n mọ nǹkan tí bàbá ṣe fún yáyẹ tó o ti máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nílé ṣe ìsìn bẹ́ẹ̀. lọ́pọ̀ tí wọ́n máa ṣe é wọ́n lọ́gbà mi báyìí. àdìgbò ni mo tún lè lọ báyìí. ó dẹ oko ẹjọ tó ní Ọlọ́run tá lè lomi ìta tún lè lọ bá aṣàníyàn kan ládùúgbò tó ọmọ aṣàníyàn kan tó tún mọ kan tó ní tó ṣàní sense tó mọ something please somebody should know something please. ògbójú gangan ni bàbá gbogbo àwọn aláwo gan máa wá ń ṣèpàdé lọ́dọ̀ bàbá ni bàbá ló ń fi ìdí ohun gbogbo nǹkan tí bàbá gbé ló ń ṣe kéke kì í ṣe kéke àwọn gan fi hàn wá lọ́wọ́ báyìí ló ṣẹlẹ̀ lẹ́lẹ́mìdé bàbá ṣe lọ́nà o. okú kí ni mo lè ṣe ìjọ èdè jàlú. àfi sùúrù o ìyá wa àfi sùúrù o sùúrù ni ẹ ṣe o ẹ ṣe sùúrù o. ó mà ga ọ Súnkànmí kí ló wá fẹ́ ṣe báyìí. Richard Samson ó ti sú mi tó bá ń sọ pé nǹkan dàrú mọ́yàn lójú ó ti dàrú mọ́ mi lójú pátápátá mo ti pè màámi gẹ́gẹ́ bí ọmọ ṣe lè bá ya ẹ sọ̀rọ̀ wípé màámi kí ló dé tẹ́ ẹ fi fẹ́ kí n fẹ́rẹ̀ mi lẹ́kùn nǹkan kan ṣoṣo tí màámi ń tẹnu mọ́ ni wípé mo fáwọn oníwọ̀ jẹ kí ni wọ́n tí mo fún yín jẹ wọn ò rẹ́dì láti sọ̀rọ̀ kí ni ìdí tí mi ò fi lè fẹ́ rẹ̀mí lẹ́kún wọn ò rẹ́dì láti sọ̀rọ̀ rẹ̀mí lẹ́kún gan ò wá ṣetán láti rí mi mọ́ she's not ready to see me anymore. sórí olùjẹ́ kó sú ẹ̀ wọ́n ní bí náà bá tán ní aṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kán náà àwọn máa tẹ̀síwájú náà ọlọ́run akọ àmọ́ ọ̀ṣẹ́ àbí Samson kì í lè mú. Súnkànmí ẹ mọ̀ pé láàrin wa náà èmi máa ń fẹ́ ká máa yànnàná ọ̀rọ̀ ní kọ̀ọ̀kan mọ́mísí ẹ̀ ní o ti fáwọn oníwọ̀ jẹ which means poison it means a lot táwọn òbí èèyàn bá máa define ọmọ fún àwọn oníwọ̀ jẹ ó tó 1 million àwọn rẹ̀mí lóhun ò ṣe mọ́ well ṣé wọ́n ti wá time láti béèrè lọ́wọ́ ọmọ sí wípé ẹni mo fún yín ní ìwọ jẹ ní ọ̀nà mo fi gbà fún yín ní ìwọ jẹ kí ni nǹkan tí wọ́n gangan rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ tó fi ń sọ pé àfi rẹ̀mí. ọmọ rí sì tí mo ṣe béèrè question no just get me right ìdí tí mo ṣe béèrè nǹkan tí mo ń béèrè sórí ó yí ọmọ tó ń ké ó dẹ̀ yí ìyá ẹ̀ lọ ó rí ọmọ ẹ̀ lọ tó ń sọ pé mo ń sunkún wọ́n tó mọ̀ nǹkan tó jọ ń pa lọ́wọ́ ara wọn wọ́n mi ẹ̀ tó sọ wípé
ó fáwọn oníwọ̀jẹ she has a reason for saying that. Ìwọ náà tó sọ pé àfi dandandandan rẹ̀ mí lẹ́kùn náà ni. Definitely you also have your reason. What is the reason? Rẹ̀mí, tí ẹ̀gbọ́n náà, kí ni nǹkan tó ń ṣe ẹ̀gbọ́n náà? Dá mi lóhùn, kí ló ń ju ẹ lọ́wọ́ tó lè fi jólẹ̀? Ṣòdẹ̀ rí ọ̀rọ̀ ẹ̀, ó dàbí ọ̀rọ̀ ẹni tó wà lẹ́wọ̀n ni, tí ò mọ ẹni tó ń ṣèpè. Kí ni nǹkan tó tún fẹ́ gan-an? Kí ló fẹ́ kí sọ́kàn mi ṣe fún ẹ? For the fact pé ìyá ẹ̀ sọ wípé òun ò fẹ́ kẹ́ fẹ́ra, síbẹ̀síbẹ̀ bọ̀bọ́ yẹn ń kulẹ̀ lórí, ó ń wá bíbá ìlàrọ̀, ó ń wá lọ́sàn-án, ó ń wá lálẹ́, wà á máa fárígá pé ò fẹ́ rí, ò fẹ́ nínú láìfẹ́ mọ́. Kí ló ń ṣe ẹ́? Ó ti ẹ̀ appreciate ẹ for 1 second. Kí ló máa ń ṣe ẹ gan-an? Dá mi lóhùn Rẹ̀mí. Ó wá sọ wípé ò fẹ́ mọ́, ò fẹ́ mọ́, jọ nítorí Ọlọ́run. Ṣé orí bíbẹ́ lògùn orí fífọ́ ni? Dá mi lóhùn. Ó dàbí ẹni wípé ó ti ní ọkùnrin míì sí kọ́nà tí ò jẹ́ ká mọ̀ àbí. Because if not ni o ní reason láti máa lé sọ́kàn mi now. Ó ga fún ẹ o. Ewu ẹ kí ni gbogbo ra ẹ̀ gan-an? Bọ́ ṣé bó sọ pé o nífẹ̀ẹ́ bọ̀bọ̀ náà? Tó bá yẹ pé lóòótọ́ lo nífẹ̀ẹ́ bó ṣe máa ń sọ o pé o lọ́ọ̀fẹ́ o. Mi ò fi òpin sí ìlú máa sọ pé kó máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó máa lóògbó mọ́. Àsìkò yìí gan lẹ́yìn méjèèjì ní ìdára yín lẹ́ni láti wà tìgábà kẹjọ máa bára yín sọ̀rọ̀. Not now ló máa sọ pé ò nífẹ̀ẹ́ mu. Màmá ẹ̀ fún problem, ìwọ gan tún fún problem. Ó ń ṣèyàn gidi o. Ṣé fẹ́ ṣe yá fọ́nmọ́ nìyẹn ni? Bá mi béèrè lọ́wọ́ ẹ o. Bá mi bí bóyá fẹ́ ti tán. Tán nìyẹn. I thought you said love. Ṣé ìfẹ́ ti yá fọ́nmọ́ nìyẹn? A jẹ́ pé wọ́n gbọ́ gbọ́dọ̀ lọ. Ìwọ gbọ́gbọ́ ni mo kó òdìbẹ̀ fún ẹ láti. Ẹ dúró náà. Kí ni ìṣòro yín? Kò yé mi. Alára sọ pára òrò òun. Ẹ̀yin ni ó kó àìsàn, ó kó àìwo. Ẹ wo ìfẹ́ tèmi ó ní rú. Tó bá fi lè mú ìyá tèmi tó accept Súnkànmí, kí ló mú ìyá Súnkànmí tó lè accept mi? Ẹ sọ fún mi. Ṣé fẹ́ gbọ́? Bí mo ṣe máa ṣe nǹkan tèmi lélẹ́yìí. Kò yí padà o. Ó lè fi nǹkan sílẹ̀ méjèèjì. Mo ò fẹ́. Mo ò lè fẹ́ mi mọ́ ní ìgbésẹ̀. So what is the point? Ẹ dá mi lóhùn. Yeah. What's the point? No point. No the point. Fine. Èmi àti sí ẹ àjọmọ ọ̀dọ̀ wẹ kẹbẹ báyìí nírọ́ ni o. Bó ti mú ń kọjá street wa ní àtijọ́ yìí tí mo máa ń wọ ohun inú mi máa ń dùn. Bó ti wá ṣe tèmi ayé rẹ̀ ó mọ̀ dùn lọ ni. Èmi lọ́lọ́ ṣe ogun eléyìí tó tọ́. Mo náà bó dùn lọmọkùnrin yìí, mo kò bá a nà. Mo sẹ́ni tó máa rí ọkùnrin báyìí tó máa ní àwọn òrè yàn. Àtàkẹ́ mi gan dà lọ́wọ́ mi. Ṣé bàbá fọ́ fún ẹ? Ẹ ṣe wà ní fún lọ́wọ́ kadà ni. Mo sì bá wọn ṣebí mo ṣe fún wọn ní owó fóònù. Mo tẹ̀ lọ́rọ̀ fóònù yẹn o ṣe mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ lórí ọ̀rọ̀ fóònù yẹn. Lẹ́sìn tí bá ti ń bọ̀ wọn máa sọ máa fi fóònù yẹn wọn. Ṣọlá ti bọ̀ mo ti fẹ́ máa lọ. Kó sùkúrù kan lọ ṣé kí n máa fẹsẹ̀ délé. Àwọn pẹ̀lẹ́ mi jìnnà ni. Ẹ sọ̀rọ̀ báyìí. Mo sì bá wọn lọ́wọ́. O ṣe ní lọ́wọ́ lọ́wọ́. Báwo yín sọ̀rọ̀ báyìí náà? Àwọn èmi ò wá ní. O ní kí ni? Ẹ kò sí wàhálà ọ̀gá bá ti sọ̀rọ̀ mi. Mo sì bá wọn. Báwo mo ṣe ní ṣe? Ẹ kí ló wọ̀ kàdà? Mo sì mọ bí bàjẹ́ ìsànú mi. Mo fẹ́ mi lọ́wọ́ kàdà fún ṣáà ní ọ̀pá kẹsẹ̀ dé. Dáàmì ló bá ṣe bí ìjẹ̀bú jẹ̀ fún mi lówó. Kí ni? Kí ni sẹ́ńdì? Ṣéǹjì òṣù olè lórí wàá gbà lọ́wọ́ mi. Wàá gbà lọ́wọ́ mi. Ó jẹ́ jọ́ sí mídíà ní ṣéǹjì o. Ẹ máa ra lẹ́tà jọ ọlọ́run aṣẹ́ ìtọ́jú. Lọ́kùnrin sí ìjẹ̀bú.
Ọ̀gá Súnkì. Ọ̀gá mi o. Ọ̀gá Súnkì. Bashiru. Ọ̀gá mi o. Ọ̀gá Súnkì. Ọ̀gá mi o. Ẹni wá gbà. Bashiru. Ọ̀gá. Nínú jí díẹ̀ díẹ̀ tààrà òun ló ti ti ń pọ̀ jù. Ó mọ̀ pé mo wà lókè tí mo ń wo òṣì tí wà tọmọ ìlú ẹ̀jẹ̀ látàrí. Ọ̀gá ìsinsìnyí ní kẹ́ mọ̀ wọ́n àkọ́kọ́ mi rí first time. Ṣé olórò pé ẹ̀ṣẹ̀ ń fẹjú ẹ̀sùn? Olé òkè mo ṣẹ̀ṣẹ̀ mọ ọkọ tó ṣẹlẹ̀ ìfẹ́ first time. Ó ti ẹ̀ bẹ̀rù ní ara ẹ̀. Irú ọmọ yẹn tó bá dédé kú mọ́ ẹ lọ́wọ́ tàbí kí ọkàn burúkú kan kó dédé ṣẹlẹ̀ nínú ilé yẹn wàá fi títí ẹ̀ wàá fi kó bá wa. Tàbí kò kọ̀ tí ẹ̀ dédé kárùn lára irú ọmọ yẹn wàá lọ kó yẹn wàá lọ kí wàá yàwó ẹ̀ lé. Wàá dá wàhálà sílé tó o bá pààyàn sí ibà wàá dá wàhálà sí ìyá tèmi lọ́rùn. Ara ẹ̀ irú ọmọ ilé ìjọba ṣé o rí bó ṣe wù eléyìí apá ẹ̀ dànù á finish ẹ̀ tó bá tẹ̀ wá dédé lóyún kí ló máa ṣe sí. Ọ̀gá oyún ẹ̀ẹ́dẹ́ pàtẹ́mí jẹ́rẹ̀ lẹ́yìn ọmọ mẹ́rin ọ̀gá kò lè lóyún ṣe ogun gbé o ogun gbé gidi àwọn àṣìjẹ tó jiná bí bá sí ìgbà ìfún bẹ́rẹ̀ tó bẹ́rẹ̀ ó lé 21. Tẹ́ bá rápá mi ò sí, òkì gbé tí ń bẹ́ẹ̀ ẹ̀rù báyìí, tẹ́ bá tún rápá mi ò tún, ọmọ tí ń bá kọlù pẹ́rẹ́, ẹ̀rù báyìí, òkú gidi, òkú tó jẹ́ pé ẹni kò òun, ẹni mọ̀ òkú. Sẹ́ẹ̀rì lórí ọ̀rọ̀ òkú, gbogbo street wà ìpàtẹ́ ẹni kẹ́mi lọ́bí jẹ́ sí àmàna àwọn security àti gateman ti ń bẹ́ẹ̀ torí ògùn ti ń bẹ lára mi ní ọ̀gá. Àmọ́ lórí ọ̀rọ̀ lóyún dé onímù tá a mọ̀ ń ṣe sí ọgbọ́n pẹ̀ tá a mọ̀ ń dá sí àbí fi díẹ̀ ní ọ̀nà wọn yẹn ọ̀gá. Do you know what to do? Ó yàtọ̀ sí Mr. Ibu. Ìyàtọ̀ tó kàn wà láàrin wa àti Mr. Ibu ni pé Mr. Ibu that just the only difference. Ọ̀gá ṣe ìkànnú àwọn ọ̀rẹ́ yìí ni Mr. Ibu. So ní gate man ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Léètì dájú ni ó lè ṣàánú orí ara ẹ̀. Tó o bá ṣàánú ara ẹ̀ ṣàánú àwọn ọ̀rẹ́ ọ̀lẹ́ kárùn ogun gbé. Ọlásùnkànmí ẹ wá àwọn ọmọ mi mọ bọ́ yẹn ń ṣe. Mọ́mí kí ni ṣe mọ́mí. Mọ́mí. Dúnà, kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì? Mami, kò sí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Súnkànmí jẹ́ ká gbàgbé nípa ẹ̀. Kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Súnkànmí. Ṣọ́rọ̀ ni wọ́n wá ń sọ yìí. O ò lè sọ yẹn fẹ́mi. Dúnà o. Rẹ̀mílẹ́kún, ṣé ó fẹ́ máa pààrọ̀ ọkọ bí ẹni pààrọ̀ aṣọ ni? Igi eléyìí ò dá ayọ̀ ná. Tọ̀hún ò dá ayọ̀ sọnù. Ọjọ́ wo lọ́bẹ̀ tó fẹ́ jiná ta tó fẹ́ jẹun? Bóyá lo mọ̀ yìí pé ṣe ló ń dàgbà sí òkèrè sí. Àánú ẹ̀ ò ṣe mí. Mami, kì í ṣe pé mo fẹ́ máa pààrọ̀ ọkùnrin. Tí ẹ bá rí gbà tí Súnkànmí mú lọ sọ́dọ̀ mọ́mí ẹ̀. Tí ẹ bá rí bí ìyá yẹn ṣe lé mi bí ajá ilé gbọ̀n. Kí ló dé? Ìdí nìyí tí mo fi sọ fún pé kí oníkálukú ṣe ọdẹ lọ́tọ̀ọ̀tọ̀. Mo ò tiẹ̀ fẹ́ rí ilé ayé mi mọ́. O lè sọ Súnkànmí dẹni àìjírí fún ẹ. Dúnà ó lé ẹ. Kí ló sọ pé o ṣe? Ẹ ti mọ́ra ń bì kan rí tẹ́lẹ̀ ni? Mo ò rí wọn rí. Mo ò tiẹ̀ pàdé wọn rí. Ṣé ráwọn ìyá ọlọ́mọ kan yẹn? N kì í fẹ́ kọ́mọ wọn máa rí. Nǹkan tó ń ṣe ìyá yẹn nìyẹn. Mi ò mọ̀ wọ́n. Ṣùgbọ́n o wà lè kanra mọ́ Súnkànmí. Wàá fa Súnkànmí mọ́ra ni. Ó ṣeé ṣe kó mọ ìdí tí ìyá ẹ̀ fi ṣe bẹ́ẹ̀ yẹn o. Kí ló kàn mí pẹ̀lú ìdí? Kò sí ní tó kàn mí. Mi ò lè fẹ́, mo ò dẹ̀ lè fẹ́ náà nìyẹn. Mo ní kó máa lọ́ ń lo ẹ̀. Rẹ̀mílẹ́kún wá tan ara ẹ̀.
ó máa fẹ́ ó máa fẹ́ torí mo bí ẹ ńgbà tó mú wá oní ló fẹ́fẹ́ olónífẹ́ kò sí nǹkan tó lè yà yín àfikún mo dẹ̀ dúpẹ́ pé ikú òyà yín kó dẹ̀ ní yà yín ó máa fẹ́ ni mi wá lè torí pé mo fẹ́ lọ́kọ kí n wá sọ́ra mi dàgbà yà kí n wá gbèdì kan kí n máa lọ sílé ọkọ ọmọ mi láti máa lọ bìyọ́ ọkọ ọmọ mi pé kí lọmọ mi ṣe o tó fi lè bí ajá elégbọn ó máa fẹ́ ni o dẹ̀ ti fẹ́ o ti fẹ́. Màámi ṣọ́nà wà ń bẹ̀ ni ṣé mo ní kẹ́ lọ sílé wọn ni mo ní mi ò lè fẹ́ mo dẹ̀ lè fẹ́ náà nìyẹn kọ́ mi wà ń bẹ̀ ni. padà wá bí Rẹ̀mílẹ́kún ẹ gbà mí wọ́n lè bó ṣe fọ́nù fìrí bí gbà sí màálù bá gbé mọ́ gbẹ́gbẹ́gbẹ́ náà yìí aṣojú èmi àti ẹnu lè ṣá. Mr. Sukanmi doctor ìdí tí mo ṣe ní pé kẹ́ yọjú sí mi lọ́fíìsì pé mo fẹ́ ká sọ̀rọ̀ man to man ní ọkùnrin sọkùnrin ṣe rí tí ò bá ṣe ìyá àtàkọ́ síra wa mi ò ní gbà yín ní orí ìyànjú tí n fẹ́ gbà yín. I won't give you this kind of advice because it's quite unprofessional fún wa ká máa gbé our clients àbí patients ní irú advice báyìí. But àtìgbà tẹ́ ti gbé mọ́mì wá síbí we have tried all we can on her. Gbogbo ìyànjú tá à ń gbà àbò ló já sí. Èmi wá wò pé ìbárò yìí advice ń pé kẹ́ gbé wọn lọ́pọ̀ míì tí wọ́n máa lo ọ̀nà tó yàtọ̀ sọ́nà táwa ń lò yìí. Like taking her to another better hospital. Mr. Sukanmi kí n ṣe ọmọdé now besides ọmọ Yorùbá ni you should know better. Okay, thanks so much. Have a nice day. Rẹ̀mílẹ́kún káwọn ọkọ mi àdùn mi kọ́ wọlé oyún ọ̀wọ́lé ni mo ń ṣe lẹ́jẹ̀ kí n ti yọjú sí ọ. ìyá rẹ lọ́fẹ̀ẹ́jọ́ rẹ sùn mí kí mo ṣe kí o rà bí kí ló dé ìyá rẹ yóò ń bọ̀ sọ̀rọ̀ ìṣe lomi yẹn rí sàn bí adìyẹ ológodò sí olókè mi nílẹ̀ yìn ọ̀run mi. ẹ wo màmí lórí ọ̀rọ̀ Súnkànmí ni Súnkànmí mú lọ sọ́dọ̀ ìyá ẹ̀ ní ìgbà àkọ́kọ́ tí ẹ bá rí bí yẹ ṣe lé mi dànù bí ajẹ́lẹ́gùn láti inú ilé ó tẹ̀lé mi dé ìsàlẹ̀ ó tún tẹ̀lé bọ́ síta ó láti máa pèsè fún gẹ̀ẹ́sì máa wí pé ẹjọ́ ti bá tún padà wá sínú ilé yẹn ó máa sàkè lójú mi. Màmí ẹ dúró ká nípa àwọn ọ̀rẹ́ mi tẹ̀lé mi lọ lọ́jọ́ yẹn ṣé mo pé wọ́n ti fi mi ṣẹlẹ̀ àlọ́jọ́ àwọn ọ̀rẹ́ mi ni. ìyá ọkọ rẹ ó lé ọ síta bí ọ nílé ajá. mo lè délé mo sàlẹ̀ fún mi pé kọ́ bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ o màmí dandan àfi kí n fẹ́ ṣé tí wàá ti pa ni. kí ló yóò ṣe òun ní Súnkànmí kọ́ jẹ́ bí ọmọ níyà rẹ̀ fi ṣe ká máa rí ọmọ ìkejì rẹ̀ mírè. ọlọ́mọ jẹ́ kọ́ ọmọ rẹ̀ akàgbà kó. Màmí mi ò rí Súnkànmí rí fún ìgbà àkọ́kọ́ tí máa fojú mi kàn wọ́n òun náà lọ́jọ́ yẹn bó ṣe rí mi ìyàlẹ́nu kò yé mi wọ́n kò bẹ̀rẹ̀ sí ní pariwo ní get out get out get out get out ẹ̀wọ̀n fọ́tí fún mi níwọ̀ jẹ́ ọ̀rọ̀ yóò yé mi mo bèèrè lọ́wọ́ Súnkànmí pé kí ló ń ṣẹlẹ̀ Súnkànmí ò rọ́rọ̀ sọ màmá fúnra rẹ̀ òun náà ò rọ́rọ̀ sọ ẹ̀yin àgbà náà lè máa ń parọ́ wípé ọkọ burúkú ó ṣe é fẹ́ àná burúkú ò ṣe é ní lóòótọ́ Súnkànmí ó nífẹ̀ẹ́ mi bọ̀ ṣe arọ́rọ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ó jẹ́ kí n mọ̀ wípé ìyá Súnkànmí ò fẹ́ràn mi ṣé ilé tí wọn ò ti fẹ́ràn mi ṣé bẹ̀lẹ̀ fẹ́ kí n lọ torí bọ̀ ni ọ̀rọ̀ yóò yé mi. ọ̀tọ̀ ọ̀rọ̀ ni ọkọ burúkú ṣe é fẹ́ lọ́ọ̀tọ̀ àná burúkú ni ò ṣe é ní okùn owó ruru kàn wà ruru sọ̀rọ̀ mi yí ọ báyìí ó máa ní sùúrù ni ìyá ó lè ṣe ọmọ lè ṣe ìyá ẹ lè burú lọ́wọ́ ìyá pé ọ̀dọ̀ ọwọ́ ọmọ lọ́rùn gbogbo nǹkan ìyá rẹ̀ bá bọ̀ sọ ọ máa gbọ́ náà ni. ẹ dúró ṣé intention sì ni pé ṣé ọmọ ò nẹ́tọ̀ láti sọ ohun tó fẹ́ fún yẹ ni. ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ sùúrù lọ máa ní o okùn owó ruru kàn wà ruru ní sùúrù. ẹ wo ẹ lọ bá mi sọ fún wọn èmi mo mú Súnkànmí wálé pé mo fẹ́ fẹ́ èmi dẹ̀ mo ní pé mo ò ṣe mọ́ mo ò lè tọrùn bọ́ nínú wàhálà mo ò fẹ́ mo ò dẹ̀ fẹ́ náà nìyẹn ṣé ti gbọ́. sáà ní sùúrù sọ ti gbọ́ bàbá yẹn ní ti yàrá bí màá dọ́dọ̀ rẹ̀ rọ̀lẹ́ sọ́wọ́ àlé. ọlọ́run mọ̀ jẹ́ kọ́ mọ̀ rí apàdé alátakò. Bismillahir Rahmanir Rahim. Bismillahir Rahmanir Rahim. La ilaha illallah, 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 Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Súnkànmí. Yes sir. Wàá bò hàn tó ìfúnmá mi.
La ilaha illallah, la ilaha illallah, la ilaha, la ilaha illallah, la ilaha illallah. Allah akbar, Allah akbar, Allah akbar, Allah akbar. Ihdina siratal mustaqim, 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 ihdina siratal mustaqim. Sukami. Yes, sir. Tani mo tó ń jẹ́ ọmọ mi. Ọmọ mi. Ọmọ mi. Ọmọ mi. Ọmọ mi. Ìyá àfẹ́sọ́nà. Má bẹ̀rẹ̀ mi lẹ́kún jọba. Ìyá àfẹ́sọ́nà mi ló ń jẹ́ ọmọ mi, sir. Àmọ́ ìlú ìjọba mi. Bẹ́ẹ̀ni, sir. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Ọlọ́run tóbi lọ́ba. Sukami. Yes, sir. Gẹ́gẹ́ bí n ta fi yé mi àti tí mo rí lọ́wọ́ báyìí ọmọ ẹ̀ tó sùn sílẹ̀ tó bá fẹ́ kárí ẹ̀ yá pẹ̀lú àdúrà tá a fẹ́ ṣe ọ̀hún mi yẹn gbọ́dọ̀ wà bí àtọmọ ẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ n tí mo rí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ sà, látìgbà tí màmí ti hùwà tí wọ́n hù sí Rẹ̀mílẹ́kún kò kí ń fẹ́ rí mi mọ́, sà. Pẹ̀lẹ́ Sukami. Yes, sir. Díẹ̀ gbogbo àbọ̀wọ̀ ìyẹn á lè díẹ̀ pẹ̀lú tí mò ń rí tá a fi hàn mí bí lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ ẹ gbọ́dọ̀ débi àti màmá ẹ ṣé bí ọgbọ́n kan ló fi bá sọ̀rọ̀ nígbà tó fi ń fẹ́ ọgbọ́n náà ni kò lò fún un ó gbọ́dọ̀ débi o láì débi ìyàn tó lè ṣẹlẹ̀. Bismillahirrahmanirrahim. Hayu ya dafi, 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 hayu ya dafi. Hello, Rẹ̀mílẹ́kún. Rẹ̀mílẹ́kún, jọ̀ọ́ torí Ọlọ́run mo fi Ọlọ́run bá bẹ̀ ẹ́ gbọ́ títí tèmi. Mọ́mí sick seriously. In fact, ibi tí sickness yẹn lè dé wọ́n ti reject mọ́mí kó ní hospital. Ọ̀dọ̀ aláàfáà la wà báyìí, ilé àáfáà gangan ni mo wà báyìí bí mo ṣe ń bẹ sọ̀rọ̀. Àáfáà yìí wá jẹ́ kó máa yé mi wípé mọ́mí ti ṣẹlẹ́dà ẹ̀ wọ́n ti ṣẹlẹ́dà mọ́mí ẹ̀ wípé àfi kí ìwọ àti mọ́mí ẹ̀ kẹ́ ẹ yọjú sáwọn ní only solution tí mọ́mí ní sí sickness yẹn. Kò ń ṣe sickness kékeré ni mò ń sọ̀rọ̀ yìí. Mo bẹ̀ ẹ́ torí Ọlọ́run wá yọjú sí mi, mo bẹ̀ ẹ́ torí Ọlọ́run. Farabalẹ̀ Ọlásùnkànmí wọn ò kì í sọ ẹran mẹ́ran kíkan kó kan ìkan pa náà. Rẹ̀mílẹ́kún torí Ọlọ́run mo bẹ̀ ẹ́. Ọ̀rọ̀ ikú là ń sọ̀rọ̀ èyí tó bá rí mọ́mí àánú ẹ̀ á ṣe wọ́n torí Ọlọ́run mo bẹ̀ ẹ́ torí Ọlọ́run. And so what? Mo ti sọ fún ẹ wípé kí oníkálukú kó ṣe ọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ tó bá sì kò sí kò tó kàn pé yẹ sick náà. Rẹ̀mílẹ́kún mo bẹ̀ ẹ́ torí Ọlọ́run mo fi ẹlẹ́dàá ẹ̀ mo fi bẹ̀ mo fi ẹlẹ́dàá mọ́mí ẹ̀ bẹ̀ mo fi gbogbo nǹkan tó dá nílé ayé yìí tó fẹ́ jẹ́ mo fi bẹ̀ ẹ́ torí Ọlọ́run jọ yọjú síbi. Mo ti sọ fún ẹ jẹ́ kí lè jẹ́ àkọ́kọ́ àti gbẹ̀yìn nílé ayé ẹ. Don't ever in your life call my number again. Mo
ní kó fi mí sílẹ̀. Jọ já dànù jọ. Jọ já. Rẹ̀mílẹ́kùn. Rẹ̀mílẹ́kùn. Kí ni mo fẹ́ ṣe báyìí? Taya bó máa gbọ́rọ̀ òṣì tó ń bá mi sọ ni. Kí ló sọ? Má máa dà fún ẹ̀kẹ́. Ó ní ìyá òun sick. Wọ́n ní kémi àti mọ́mí ká wá. Kí ló kàn tèmi pẹ̀lú yẹn? Ìyá ò bá kó kú dànù. Kí ló kàn tèmi? Ó pákó tó kú. Rẹ̀mí, kí ló tinú ẹ̀ le báyìí? Inú ẹ̀ ṣe wá le tó yìí, kí ló dé? Tábàtì ẹ̀ wá ń jà ṣé bí ká kú ni? Ìyá ò bá kú dànù. Wọ́n ì tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. O mọ̀ bóyá fún way forward ẹ̀yin méjèèjì ni. Wọ́n ti ẹ̀dẹ̀ ṣe lọ́nà. Inú ẹ̀ ti le jù, I don't like it. Inú ẹ̀ ti le jù. Tèmítáyọ̀ ti sick. Gbogbo ọkọ lórí ẹ̀ àtẹ́lẹsẹ̀ ló wà. Má gbọ́rọ̀ òṣì tó ń bá mi sọ. Baby ti sick. Ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀ o. Ṣáájú wa mà. A dúpẹ́ o. Ẹ ṣé. Ó ń bọ̀ tí báyìí. Bí ẹ̀jẹ̀ ni mò ń gbọ̀n. Ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀ sà. Ṣe ní bread 15 naira. Ẹ fún mi bread 15 naira pẹ̀lú handkerchief ẹ̀yọ̀ kan. Nice one. Ẹ soft bread ní o. Àbí ẹ ń pa ní gan. Ẹ ṣe mà. Ẹ ṣe. Ó dáa o. Ẹ ṣé. Ó dáa. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Mo fẹ́ ra kóòkù. Ẹ gbà. Kóòkù yóò tutù. Àǹtí ó tutù. Tí iná ni ò sí. Òtútù àtọ̀ òtútù. Ẹ bá mi rà á. Iná òun mo ti ń bọ́ mo lè àgọ́ tí òtútù. Ẹ gbà. Ṣé lè yóò tutù tó ní kóòkì báyìí láìsí iná? Kí ni kọjá ìtì fún mi? Ó ti tètè lọ rà mí. Ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀ mà. Ṣé ọkàn fẹ́ ra kóòkì tútù? Okay. Change. Mi ìdẹ̀ wá ní change bí àkè padà. Tẹ bá ti mú gò wá. No problem, àwọn ọmọ wa kọ́ àgbà. Ẹ ṣe. Ẹ ṣé o. Mo ti gbọ́. Ẹ ṣé. Dé Tom. Tom. Ọ̀rẹ́.
ṣé mìíràn ṣe òtútù ni. èmi mọ nǹkan tó ń ṣe fíríjì yẹn ni. ṣé ni mo ti ń wò pé bóyá mo lè rán ọmọ kan rán ní block. ẹbí àkókò kún ọmọ ní blọọkù tàbí kó wẹ́n tó máa bẹ ṣe fíríjì ẹ. ó dáa mo ti gbọ́ ọ̀rẹ́ mi ò ṣe báwo lọ́jà. a dúpẹ́ kọ́ra ajé. ò ṣe. wọ́n mọ rán ní block. tí bá ṣe pé èèyàn jẹ́ onímùkúmu ṣé lè yóò tutù tó lóun ń bọ̀ láti inú oòrùn káàkiri. Adétòun káàárọ̀. káàárọ̀ akọ́rajà nù. àwa nìyẹn ó máa yá ẹ o. mo máa ní kí n ètè délé ní màá ní báwo ni kí lè tí ò wá pẹ́. mo ń fọṣọ nulẹ̀ ni mo tún lálejò ká ní kí n ṣe wúmọ ìtọ́ làwọn fẹ́ rẹ yín ni òun ló jẹ́ kí n tètè jáde mi bàbá tí ì wá. ó dà bẹ́ẹ̀ akọ́rajà nù. àwa nìyẹn. ó dà mo rà tètè lọ pàtẹ. ṣoṣà ta. a dúpẹ́ fọlọ́. ó dà ọlọ́run á yóò wa. àmín. ó dáhùn. ó dàbọ̀. kogokogo làgbóhùn agogo kàngẹ̀kàngẹ̀ làgbóhùn àgìjà ìrun àjàní balẹ̀ nílùú pọ̀ngàn adé fún kúdà sí ọmọ ẹwà ní sòdè èyí tọ́mọ aráyé rò sí tikú ikú dá ìsí òkú mọ́ ó dẹni àpèsìn ni ó dẹni àpèsìn. Détò ńlẹ̀. ẹ rọra bàbá. Détò ọmúkalẹ̀ sọ̀rọ̀ ọmọbìnrin mo ti lọ bọ́ sílé agbára ńbẹ̀ yìí mo ti lọ wọ àkọsẹ̀jayé ọmọbìnrin arísìkì ajé nílò. kẹrì tí bá ń wo iṣẹ́ màmá jẹun bàbá mo sọ náà mo ná mọ́ mi ń lo nǹkan ṣé òun nìkan ni àá méjìlá jọ ń tajà òun iná máa ń yà lọ́dọ̀ ẹ̀ àti bí ẹni pé ó lo awọ́rò ara ọkọ mi ò balẹ̀ mo ná mọ̀ yìí ń lo nǹkan ó ń lo nǹkan. wo kò ń ṣe gbogbo ọ̀nà tó ń ro gbà wọn àtòdé ọ̀run bó ti yan tirẹ̀ nu dé tó ọmọbìnrin kó máa ta ìṣáná kó máa tẹ̀pà kó máa ta gàrí kódà kó mú òkúta ńlẹ̀ báyìí kó nà sọ́wọ́n èèyàn báyìí owó ńlá ni wọ́n rà lọ́wọ́ rẹ̀ wo kò sówó tọmọbìnrin yóò dáwọ́lé yóò máa júṣe fún ni bá a ti kọ́ fún un ohun tẹ́lẹ̀ dá tiẹ̀ dìrọ̀ mọ́ nù dé tó ń kọ́mọbìnrin yìí kó fìlú ilẹ̀ kó lọ́ọ́ lu bòmí nítorí yín yóò máa rí tajé ṣe ni gbọgbọgbọ báyìí ńlọwọ yọjú orí lọ yóò máa lọ síwájú sí ni kò sí ohun tá a lè ṣe sí àyànmọ́ rẹ̀ ni ohun tó kọ látòdì ọ̀run ni ó rò pé òun gbá láyé mi. bàbá ó dá mo ti gbọ́ wọ́n ní tí ẹrù bá kànkè tó bá kanlẹ̀ ó níbi kan téèyàn máa ń gbé sí ṣe bọ́ọ̀rẹ́ mi ni kò dá bó ṣe ń yọ jù mí lọ bàbá á dẹ̀ máa yọ owó èmi á máa fọwọ́ gún àpò. mo wo tiẹ̀ náà ó yẹ kó mọ̀ mí mo wo tiẹ̀ náà sọrí ọ máa jẹun àṣírí yẹn ó máa bò ṣáà máa jẹun tó ń jẹ bá ti kú òun ṣe àbùṣebùṣe. bàbá ni mi ìfẹ́ ṣùgbọ́n. ọ̀dà kò burú mo wàá tún ṣe sọ̀rọ̀ rẹ̀ ọ̀rẹ́ lóòótọ́ ọmọ mi ni ọ́ kò síbi tí ń tì ọ́ sí ohun tá a ṣe kù òdélé kú olóòbórí torí àsìkò ajé tiẹ̀ òun àlùpàídà la lò fún àgbà àsìkò ajé tiẹ̀ àgbèléwọ̀ lọ́wọ́ tó fẹ́ bẹ́ẹ̀. ìyẹn náà dá. ṣé o gbà páyé wà onígbàgbọ́ páyé wà bọ́ọ̀ bá ti nígbàgbọ́ ó ti ṣe é ṣe gbogbo ohun tó yẹ kó máa ṣe láyé sí dáadáa ìwọ lọ́ọ́ máa ṣe gbogbo ara tó yẹ kó dá láyé dé tó ìwọ lọ́ọ́ máa dá báyìí ṣé o fẹ́ bẹ́ẹ̀. bàbá mo fẹ́ ẹ ṣé bàbá. ẹ bọ́ bá ti jẹ́ bẹ́ẹ̀ o délé kú ọlọ́ọ̀bórí èmi sọ ọmọ agunmọ́tẹ̀ adẹ́ngbẹ́rẹ́ okùn tí pa wọ́n rí wọ́n wo ajá tí ń bá sìn tì wọ́n bẹ́ẹ̀ fógun ni
mo ń bọ̀ mo bẹ̀ ṣe ètò nǹkan kékeré lè mo ti retí kọ́ wá tẹ́lẹ̀. ẹ ṣé sà ẹ ṣé o. ọmọ mi ìwọ ó ṣe bẹ̀rẹ̀ ni wo wá tálíkà jù a ní ò ṣe mí ìwọ nìkan ni gẹ́nẹ̀tẹ̀ owó ṣìwò ló ní lọ́wọ́ èmi ni màmá láyé ẹ̀ sí. lókèlókè là ń kérin lókèlókè là ń kẹfọ̀n lókèlókè lọ́mọ aráyé ń jọmọ ní odó sí adíá fún ọlárẹ̀wájú ọmọ abiola gbẹ̀rẹ̀kẹ̀dẹ̀ iwájú iwájú lọ́lá rẹ̀ ó máa lọ o dé tó ń iwájú iwájú lọ́lá rẹ̀ ó máa lọ báyìí ọlá rẹ̀ ò tún rẹ̀yìn mọ́ o bẹ́ẹ̀ ni wo ibi tí mo parí ètò sí rè gbogbo iṣẹ́ rẹ̀ wá ọ̀sẹ̀ ní bẹ́ńbẹ́ gbà lọ́wọ́ mi wọ́n méjèèjì wọ́n jù bọ́ o dé tó ń òru ni ó fọṣẹ ìwé o bẹ́ẹ̀ ni ilẹ̀ ò gbọ́dọ̀ mọ́ bá o bóyá bí aago kan òru ni kò fi wẹ̀ ọ́ má jẹ́ kílẹ̀ ò mọ́ bá o ń bọ̀ ti rí bọ́ bá sì ti fọṣẹ ìwé tán kó o tẹ́tì rẹ kó o máa gbọ́ o èèwọ̀ tó ń bẹ́ ń bẹ̀ ìwọ àti ọmọ mi ṣóńṣó méjì báyìí ò gbọ́dọ̀ fojú kọra wọn mọ́ o ọjọ́ tí ṣóńṣó méjì bá ti fojú kọra wọn báyìí ọjọ́ náà lẹ́wọ̀ ojú bàjẹ́ dé tó ń kò ní bàjẹ́ fún o. àmín àṣẹ. dé tó ń bàbá ká wí fún ni ká gbọ́ ní iye ọmọ èèyàn o kò sí nǹkan kan mọ́ láàrin inú kò sọ̀rẹ́ mọ́ o ẹ gbọ́dọ̀ fojú kọra yín mọ́ iwájú iwájú kẹ́ ẹ bìlà fúnra yín ìjọ́kíjọ́ tẹ́ ẹ bá ti pàdé ra yín báyìí àbó pàdé ẹ̀jẹ̀ rẹ̀ ẹ́ mo rò pé gbọ́rọ̀ mi débi pé ìwà àtọmọ rẹ̀ gan àtọmọ ọmọ mi ẹ̀jẹ̀ tó bá ti bọ́ta lára rẹ̀ ẹ gbọ́dọ̀ ní nǹkan kan ṣe pọ̀ mọ́ ìjọ tẹ́ ẹ bá fojú kọra yín wo ọjọ́ náà lómi tẹ̀yìn ògbìn rẹ̀ lẹ́nu mò ń là fún ọ mò ń là ọjọ́ tẹ́ ẹ bá ti pàdé ra yín àìsíkì ọmọ mi yóò gbàjẹ́ rẹ̀ padà o débi pé ọ fẹ́ rí pépà báyìí ọ fẹ́ pè ló ó lílo sì ní burú o dé tó ń ojú rẹ̀ ò ní rí bí o mo rò pé ó létí ó létí mo gbọ́ bàbá kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe kò sí bó ṣe lè fojú kàn mí mọ́ kí n tó bẹ̀rẹ̀ sí ní lo ọṣẹ igan ni màá ti kọ́kọ́ yà fún náà kò sọ̀rọ̀ láàrin mi àti ẹ̀ mọ́ ẹ ṣe bàbá ó dà bẹ́ẹ̀ ẹ ṣe o ǹlẹ́ o ń bọ̀. ọ̀rọ̀ náà ṣe jẹ́ nílé afá. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar yasukọ mi wọn ní òwúlé ayé ẹ báyìí wọn ní ìṣẹ́bọ ní ṣe oògùn bá a bá ṣe wáyé náà láàrin mo fẹ́ dà tó ń dààmú wa káàkiri náà ni nígbà tí ẹ̀dá bá délé ayé tán àwa ń gbàgbé kádàrá àbí mo fẹ́ dà gbogbo ẹ̀ náà rè pẹ̀lú gbogbo wàhálà tó bá káàkiri òbí tó jásí fún ẹ. ẹja kájú ọlọ́run mú ọlọ́run ẹja dì mú òbílẹ tó sá tó òbí lọ tó bọ̀ náà ṣé mi ti tó parí sí náà rè. àfà bá mi bẹ ọmọ mi mo ti ṣe lẹ́la ẹ̀ bàbá máa ṣe é mo wá ṣetán ó jájọ mi lójú ṣé bàbá mọ̀ wípé ó tún máa padà wá jájọ mi lójú ni ẹ má mi bẹ̀ kó yára jì ó kọjú túlẹ̀ ọ̀rọ̀ àfà ẹ bá mi bẹ̀ kó dárí jì mí ìgbà ìmọ̀ ni o ìgbà ìmọ̀. gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọn náà rán wa àwa náà rí pé àárẹ̀ wá wọn òun àádẹ́bẹ́ ọ̀nà ló ní ìdáríjì lọ́dọ̀ tí ọlọ́run bá ti dáríjì ẹ ó di dandan kọ́mọ́ mi náà kò dáríjì ẹ. ẹ ṣe. Yasukami kẹ́ni Yasukami afa afa bóyá ṣe yóò yé mímọ́ afa. Yasukami.
Allahu Akbar. Allahu Akbar. Sọ́kàn mi, ọjà ìyá bọ̀ ọjà yìí. Gbogbo àbọ̀gbọ́ tí ó lè bá ṣẹlẹ̀ ẹgbọ́n mi, ó ti ṣẹlẹ̀ sáwọn ànábì kan rí. Wọ́n mú mọ́ra náà ni. Ó mọ̀ pé ilé ayé tá a wà yìí, ilé ayé ó gbẹgẹ́. Ilé ayé tó tá a gbọ́dọ̀ fi sùúrù sí ni. Wọn náà gbogbo rẹ̀ tí màmá ẹ̀rìn. Orin tí màmá ẹ̀rìn káàkiri. Ṣé ó yẹ kí irú ẹ̀ máa wáyé? Gbogbo wàhálà tó ṣe náà, òbí tó já sí fún. Gbogbo àbọ̀gbọ́ torí ìdí yẹn, ọpẹ́ ni kò máa dúfẹ́ lọ́wọ́. Ọpẹ́ ni kò máa dúfẹ́ nítorí pé kó tó kú ó sọ tinú ẹ̀ jáde. Tí ó bá sọ tinú ẹ̀ jáde ńkọ́, ọ̀nà rẹ̀ fẹ́ gbégbà. Òun ká bá wọn bẹ̀ mọ́ mi. Ẹ̀rọ ti dandan, àwọn ọmọ mi lọ, àbẹ̀. Gbogbo àbọ̀gbọ́, gbogbo àdúrà tó máa gbà ni pé ìyá mi tó kú yìí o, ọlọ́ba ń tafẹ́fẹ́ rí, bá ń pa ṣíṣe ẹ̀rẹ́, ọmọ òun tá a fẹ́ lọ bá náà, jẹ́ ká bá ìyọ̀nù ẹ̀ pàdé. Ìwọ Ọlọ́run o, bá wa síwájú, kó bá a kẹ́yìn, gbogbo àgbọ̀gbọ̀ nítorí kó ṣe nìyẹn. Ọmọ tó ṣẹlẹ̀, kàtẹ́ dáadáa, kàn bá ṣe máa palẹ̀ gbogbo àgbọ̀gbọ̀ bẹ́ẹ̀ lọ. Létò ìjọba ò ní. Adúpẹ́ fún yàn. Olóróró. Owó àṣebó náà lè tún bí. A tó bí gòmìlò. A sì tó 6 sí. Tí mo wá rí. Ẹ ṣe gan ma. Ẹ ṣeun ma. Ẹ ra ma. Owó rẹ̀. Mi máa wá ní chẹ́ńjì o. Kò sí chẹ́ńjì o. Kí ni màá wá ṣe o? Ó dà kí mo ń tọrọ ẹ lọ́wọ́. Ọgbà. Ẹ ṣeun. Ẹ ṣe. Ẹ ṣeun ma. A ti máa rí yín bá. Yes ma, ẹ ṣe owó lọ́wọ́ o. Létò, àbó orí woman yìí, ó ní ògbóòrò wá fún mi, oró mi ti tán ni o. Ebi ìta náà rọ síbí láti bí ijọ́ 5 ló ṣì wà nílẹ̀. Ọlọ́run á ta ẹbí àkókò jẹ́ ń bẹ́ẹ̀ kó. Má ṣe yọnu, ajé àwa a máa ta. Ọlọ́run á bẹ́ẹ̀ ta. Àmín o. Ajé àwa lágbára Ọlọ́run. Àmín àmín. O ṣé ọ̀rẹ́ mi. Ó ṣé o. Ṣé ti rí báyìí? Kí ni Adé tó ń fẹ́ kí n ṣe? Allahu Akbar. Allahu Akbar. Ìyá wa ẹnu fẹ́ bá sọ̀rọ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run ọba. Gbogbo bọ́rọ̀ ṣe rí, gbogbo ẹ̀ náà ti ṣàlàyé. Ṣùgbọ́n fẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan dájú pé ewé kan ò ní bọ́ lára igi kọ́lọ́ má mọ̀ sí. Gbogbo ohun tó ṣẹlẹ̀ pátápátá yìí, Ọlọ́run ti mọ̀ nípa ẹ̀. Ẹ jọ̀ọ́ mo wá bẹ̀ yín, ẹ má bínú. Gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí, ẹ fi yà Ọlọ́run ọba, ẹ wá fi yà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹ ti gbọ́, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ má bínú. Ẹ dúró náà wà fà, ẹ dúró náà o. Torí mi mọ̀ ìpè kìíní yìí, bó ṣe máa ń rí nìyẹn nígbà tí àwa èèyàn tá bá ṣe nǹkan tí ò dáa tán. A ní àmúwá Ọlọ́run ni. Nígbà yẹn la máa rántí pé iṣẹ́ èṣù ni tó jẹ́ pé jẹ́jẹ́ lè ṣù jókòó ẹ̀. Ẹ dúró náà, kí ládé tó ní mo ṣe o? Mi ì mẹ̀ṣẹ̀ tó ní mo ṣe. Ọ̀rẹ́ àti kékeré ni wá. Ọjà tá a jọ ń tà yìí, tí èmi ò bá ní tó máa fẹ́ ra ọjà, èmi á lọ sí ṣọ̀pù ẹ̀ máa lọ gbà. Máa bá ta máa gbowó ẹ̀ fún. Kí ló tó fẹ́ kí n ṣe? Ṣó ẹ lé mi láyé ni? Ṣé mo pa lọ́mọ jẹ ni? Ẹ wò mí, ẹ wò gbèsè ayé mi. Ọlọ́run ò dá mi dábì. Kí ló dé tọ́mọ èèyàn yí kádàrá mi padà? Èyí ti jẹ́ kí ni mo gbé? Kí ni mo ṣe? Ìyá wa, ọpẹ́ ni kẹ́ máa dúró. Ẹ gbọ́n náà, mo fẹ́ béèrè ìwé kan lọ́rùn. Àdánwò kílẹ̀ ni. Ṣé ìfẹ́ ní àdánwò tó Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam? Ànábì wa Muhammad níjọ́ ilé agangan lọ́mọ ẹ̀ kú. Òun ló dẹ̀ máa kírun fún wa. Òun náà ronú díẹ̀, ṣùgbọ́n lọ́n kọ́ sí pé dìde kó lọ kírun fún mi. Ó dìde lọ́jọ́ náà ó lọ kírun. Tàlà dánú ẹlẹ́ran tá a wà lórí ìjókòó yìí tó lè gbàrú ẹ̀kúrú ẹ̀ṣẹ̀lẹ̀ sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá ti wáyé, Ọlọ́run mọ̀ nípa ẹ̀. Ṣé bẹ́ẹ̀ lẹ́wà láàyè? Ẹ gbọ́dọ̀ pẹ́ fọlọ́run ni. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Mo fẹ́ dogun, mo fẹ́ dọ́gbọ̀n. Ṣé bóun ló ti kú yìí? Wọ́n ní ìṣẹ́bọ ní ṣé egun. Béèyàn bá ṣe wáyé bẹ́ẹ̀ náà ló máa rí. Ẹ wà láàyè. Ẹ jẹ́ ká fi sùúrù sí màmá wa ṣẹ́ gbọ́. Mo bẹ̀ yín, ẹ má bínú. Èmi ò gbà. Afá mi ò gbà pọ́lọ́ mọ̀ nípa ẹ̀. Mi ò gbà pọ́lọ́ mọ̀ nípa ẹ̀ torí kò sí nǹkan tí mo ṣe. Kò sí nǹkan tí mo gbé lọ́wọ́ Adé tó. Èmi ọmọ wù mí tó fi fi àtò tó yẹ jẹ mí. Ẹ wo gbà tí mo ti ń bọ̀. Ẹ
ó wà lánàá ayé mi ò rí jẹ mi ò rí mu èmi àtọmọ mi gàrí lásán là mú adé tó ń wá mú ìrìn ọdún 4 ó sọ̀rọ̀ ọdún 4 náà mọ́ mi lọ́wọ́ nínú ilé yèmí kí ni ìwà ń tàràkà mo tálákà ju èkúté ṣọ́ọ̀ṣì lọ ebi ń pa èmi àtọmọ láì lẹ́nìkan àwọn ọlọ́wọ́ bá mi ò lọ́kọ mi ò lẹ́nìkan èmi ò gbà o torí nǹkan tí mo gbé ń gbà èkó tí ì yé mi nǹkan tí mo gbé ń gbà dé tó ń wò yé mi o tó ti yé yín kò yé mi. ìyá wa ó ti tó a ní ẹ má sọ pé mọ ẹwọ ẹjẹ ìsàlẹ̀ nǹkan fún yín ẹwọ bọ́lá wọn ṣe ń ṣiṣẹ́ ọmọ ọ̀tá méjì àwọn tó wá di ọ̀rẹ́ ara wọn yìí ẹ̀yin ò mọ̀ pé ìfẹ́ tí ń bẹ láàrin ọmọ tí àtọmọ tiẹ̀ lónìí tọ́lọ́run fi ṣe ìfojúkojú àwọn méjèèjì báyìí òun ló yọ yín kù nínú ìgbèkùn tẹ́ wà yìí tó bá ṣe pé àwọn méjèèjì bá fojúkojú ni ìyá wa ẹ̀ ní kó òun di láíláí ẹ̀yin ò mọ̀ pé ó wà lára má jẹ̀mú tó ti fi lélẹ̀ lọ́hùn nígbà tó ń bẹ́sù múlẹ̀ nítorí ìdí yẹn gbogbo ohun tó ṣẹlẹ̀ sí pátápátá ó yẹ kẹ́ ẹ máa yíra ni kẹ́ ẹ máa kọrin ọpẹ́ ni ọlọ́run ó ṣeun ọlọ́run ó ṣeun ọlọ́run ó ṣeun ọlọ́run ó ṣeun lọ́rọ̀ yín ìyá wa. bàbá kú sínú wàhálà láìṣẹ́ láì rò ó láìsí nǹkan tí mo gbé mi bá kú sínú wàhálà mi. ẹ lè dágbèjà ara yín ọlọ́run ti gbèyìn níjà ṣe bẹ́ẹ̀ lẹ wà láyé àbí ṣe bẹ́ẹ̀ lẹ nígbàgbọ́. ó dá lóko ẹ nígbàgbọ́ ẹ wò gbogbo àkólọ́yìn tó lọ́run ti gbà gbogbo ẹ̀ ló máa dá padà pátápátá ẹ fọkàn balẹ̀ ẹ gbọ́ àbẹ́ gbọ́ ẹ wọ ilé ayé tá a wà yìí ó kéré gan ṣe bẹ́ẹ̀ lẹ wà láyé ẹ wà lálàáfíà ẹ ti ẹ̀gbọ́n tó bá jẹ́ pé olódì ló bá kún kọ́ kí lẹ fẹ́ ṣe mo ń bí ní kí lẹ fẹ́ ṣe nítorí ìdí gbogbo wọn bá ṣẹlẹ̀ pátápátá ó yọ lọ́run. bẹ́ẹ̀ni lẹ́kọ̀ọ́ gbójú mi kẹ́ ọ́ mi kẹ́ ó ti tó. ṣe bẹ́ẹ̀ lẹ nígbàgbọ́ nígbàgbọ́ ẹ̀yà tó ẹ̀jẹ̀ ká ṣàdúrà bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamina haramani rahim maliki yawmidin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin. Rẹ̀mílẹ́kún báwo ló ṣe débi báyìí sí. lọ́jọ́ tèmi èmi nínú mi dùn jù wípé gbogbo èkó lọ́yìn tó ti lọ ọlọ́run wá dá padà mami mò ń gba aládùúrà wípé èṣù kò ní gbà lọ mami I'm so happy inú mi dùn gan. mọ́mì tí wọ́n bá sọ wípé ta nínú ẹ̀ dùn jù níbí báyìí lónìí èmi nínú mi dùn jù nítorí wípé pẹ̀lú ìtẹ́ ti ṣe yìí ó fi hàn pé ẹ ti dáríjì mí ẹ ti dáríjì màmí láti inú wa mọ́mì kinní kan ni mo wá fẹ́ kẹ́ ṣe fún mi torí ọlọ́run ẹ má rí mi nírì àná ẹ mọ́ ẹ máa wò mí nírì ọmọ tẹ́ ẹ bí láti inú mi. Ọlásùnkàn mi ọmọ mi tí kì í ṣàná mi ẹ jẹ́ ká máa yọ̀ ká máa dúpẹ́ ọlọ́run ló ń gbogbo yé èmi mọ̀ yìí pé apẹ́kọ̀ tó jẹun kò ní jẹ̀bàjẹ́ àṣé pé adùn ló ń gbẹ̀yìn ewúro wípé gbogbo ìkólọ́mi ọlọ́run tún máa dá padà ọlọ́run mo máa dúpẹ́ o ṣọwádìí mi àti màmá ẹ̀ náà a kì í ṣọ̀tá láti kékeré ọ̀rẹ́ ni wá èṣù kan burú ni o èṣù burú ni kò ní gbàlà ṣó ti yé kò sí wàhálà èmi tí mo bí Rẹ̀mílẹ́kún èmi ni mo bí Ọlásùnkàn mi èmi kan náà mo bí gbogbo yín mo wá gbà ládùúgbà pé lágbára Ọlọ́run mi ní fojú sunkún yín mi ní fi ojú sunkún yín mi ní fi ara gbà wẹ̀yìn ó ti wálé òkè ń pẹ́ láyé tó mi ní mọ̀sáré èyí lágbára Ọlọ́run. àmín àmín àmín. bó ṣe máa rí nìyẹn adùn ní gbẹ̀yìn ewúro adùn kan pé adùn ti gbẹ̀yìn ewúro wa Táyọ̀ ọkọ mi ò ṣe mo dúpẹ́ ojú òní tiẹ̀ o kó àdúró tì lẹ́ọ̀ bàbá mi ẹ ṣe èyí kódà mo jọ kí wàá kú òun lè.
dọ́gbọ́n sógun ayé ni. Èèyàn ò lè balẹ̀ ayé jà kó ṣẹ́gun, wọ́n ń dọ́gbọ́n sógun ayé ni. Ẹni jà tiẹ̀ lájàyè ló mórí bọ́, àwálé ayé wá jagun. Èèyàn ò lè balẹ̀ ayé jà kó ṣẹ́gun, wọ́n ń dọ́gbọ́n sógun ayé ni. Èèyàn ò lè balẹ̀ ayé jà kó ṣẹ́gun, wọ́n ń dọ́gbọ́n sógun ayé ni. Ẹni jà tiẹ̀ lájàyè ló mórí bọ́, àwálé ayé wá jagun. À ń jagun lójú oorun, à ń jagun ọ̀hún lójú ayé. À ń jagun lójú oorun, à ń jagun ọ̀hún lójú ayé. À ń jagun ká tó rówó, à ń jagun ọ̀hún ká tó máa ná. À ń jagun ká tó rówó, à ń jagun ní ká tó máa ná. Tí ń bá jagun, tí ń bá rọ́wọ́ mú jẹ́ kí n fẹ̀yìntì. Ń jẹ́ṣẹ́ ọwọ́ mi, àwálé ayé wá jagun. Èèyàn ò lè balẹ̀ ayé jà kó ṣẹ́gun, wọ́n ń dọ́gbọ́n sógun